ìwọ nìyìn yẹ, ìwọ lọ́pẹ́ yẹ o, Ọlọ́run ayọ̀. Ìwọ lọ́pẹ́ yẹ o, a tóbi jùlọ. Ìwọ nìyìn yẹ, ológo dídán. Ìwọ lọ́pẹ́ yẹ o, a tóbi jùlọ. Kò mà sọ́ba mìíràn lẹ́yìn rẹ o, kò sálágbára mìíràn mọ́ àfiwọ́ nìkan. Kò mà sọ́lọ́run mìíràn mọ́ lẹ́yìn rẹ o, ayérayé bàbá àgbà o. Ìwọ lọ́pẹ́ yẹ, ìwọ nìyìn yẹ, ìwọ lọ́pẹ́ yẹ o, Ọlọ́run ayọ̀. Ìwọ lọ́pẹ́ yẹ bàbá rere o, ìwọ tó mú wa rárìn ìrìn àjò wa lánàá. Ìwọ lọ́pẹ́ yẹ bàbá àgbà o, ìwọ tó mú wa sùn láyọ̀ àtàlàfíà. Ìwọ lọ́pẹ́ yẹ o, a tóbi jùlọ. Ìwọ tó pa wá mọ́ lójú oorun wa o. Ìwọ lọ́pẹ́ yẹ o, oníṣẹ́ ara ire. Ìwọ tó jí wa láyọ̀ àtàlàfíà sínú ògo tuntun o. Ìwọ lọ́pẹ́ yẹ o, ayérayé bàbá àgbà o, gbọ́pẹ́ gbà yín wá. Ìwọ lọ́pẹ́ yẹ o, bàbá rere. Ìwọ nìyìn yẹ, ayérayé. Ìwọ lọ́pẹ́ yẹ o, Ọlọ́run ayọ̀. Ìwọ ni mo wá gbéga o, ìwọ ni mo wá fìyìn fún. Ọlọ́run mi tó ń gbé níbi gíga, ìwọ ni mo wá gbéga, ayérayé. Ìwọ ni mo wá gbéga o, ìwọ ni mo wá fìyìn fún. Ọlọ́run mi tó ń gbé níbi gíga, ìwọ ni mo wá gbéga, ayé lágbára jùlọ o. Ìwọ ni mo wá gbéga o, àti nílẹ̀yìn tèmi lójoojúmọ́, tí kò fi ìgbà kankan tì mí lójú. Ìwọ ni mo wá fìyìn fún, olùrànlọ́wọ́ mi tó gbérànlọ́wọ́ dìde fún mi nígbà gbogbo, lọ́jọ́ gbogbo, débi gbogbo, nínú ohun gbogbo. Ìwọ ni mo wá gbéga o, bàbá rere. Ìwọ ni mo wá fìyìn fún. Ọlọ́run mi tó ń gbé níbi gíga, ìwọ ni mo wá gbéga. Ìwọ ni mo wá gbéga o, olùpèsè tó ń pèsè fún àìní mi lójoojúmọ́. Ìwọ lèmi wá gbéga, alágbára jùlọ tó ń jà tó ṣẹ́gun fún mi nígbà gbogbo. Ìwọ ni mo wá gbéga, ìwọ tó ń gbórí mi sókè nínú ògo tuntun lójoojúmọ́. Ìwọ ni mo wá gbéga o, ìwọ tó fẹsẹ̀ mi lé ọ̀nà ire ìgbéla lójoojúmọ́ o. Ìwọ ni mo wá gbéga o,
ìwọ ọlọ́run àrà tó ń fààyè mi dára ìrẹ́ tuntun nígbà gbogbo ìwọ ni mo wá gbéga o. Ayérayé bàbá àgbà ògo ni fún ọ. Ó ṣé Olúwa ìwọ ni mo wá gbéga. Ìwọ ni mo wá fìyìn fún. Ọlọ́run mi tó ń gbé níbi gíga. Ìwọ ni mo wá gbéga. Ìwọ ni mo wá gbéga o. Ìwọ lè bẹ̀rẹ̀ fìyìn fún. Ọlọ́run mi tó ń gbé níbi gíga. Ìwọ ni mo wá gbéga. Mo fi fún òun lónìí o. Èmi fi fún torí òun lónìí o. Bàbá mi lónìí àtọpẹ́ o. Mo fi fún ọ. Bàbá mi lónìí àtọpẹ́ o. Mo fi fún. Òun lèmi ọmọ fọpẹ́ ìyẹn fún lójoojúmọ́ torí òun lónìí o. Òun lèmi ọmọ gbéga nígbà gbogbo torí òun lónìí o. Òun lèmi ọmọ júbà tí mo wólẹ̀ fún lójoojúmọ́ o torí òun lónìí o. Ọlọ́run lónìí àtọpẹ́ o bá fi fún. Ọlọ́run lónìí àtọpẹ́ o mo fi fún. Ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà arúgbó ọ̀dọ́ nígun mẹ́rin àgbáláyé ẹ bá mi fi fún òun lónìí o. Gbogbo ògo ìyìn ọlá ẹ bá mi fi fún òun lónìí o. Àní ní gbogbo ọ̀nà ọkùnrin obìnrin ọmọdé àgbà arúgbó ọ̀dọ́ àní nígun mẹ́rin àgbáláyé o. Ẹ bá mi fọpẹ́ ìyìn ògo fún bàbá o torí òun lónìí o. Ọlọ́run lónìí àtọpẹ́ o ẹ fi fún. Ọlọ́run lónìí àtọpẹ́ o ẹ fi fún. Èmi fi fún torí òun lónìí ògo ìyìn ọlá àtọpẹ́ o. Èmi yóò máa fi fún nígbà gbogbo lọ́jọ́ gbogbo lórí òun lónìí ògo ọlá àtọpẹ́ o. Ọlọ́run lónìí àtọpẹ́ o bó fi fún. Ọlọ́run lónìí àtọpẹ́ o yóò máa fi fún. Olùfẹ́ ọkàn mi mò ń kọrin mò ń gbé ọ̀gá. Abárere mò ń kọrin mò ń gbé ọ̀gá. Arúgbó ọjọ́ o mò ń kọrin mò ń gbé ọ̀gá. Ẹ̀rù jẹjẹ bàbá mò ń kọrin mò ń gbé ọ̀gá. Olùfẹ́ ọkàn mi èmi kọrin mo gbé ọ̀gá o. Èmi kọrin mo yìn ọ́ lógo. Olùfẹ́ ọkàn mi o mo kọrin mo ń gbé ọ̀gá fún dídára rẹ sí mi. Mo kọrin mo gbé ọ̀gá fún àánú oore ọ̀fẹ́ rẹ láyé mi lójoojúmọ́. Mo kọrin mo gbé ọ̀gá fún ìfinimọ̀nà tó ń fi mí mọ̀nà ire. Mo kọrin mo gbé ọ̀gá fún àwọn ìrànlọ́wọ́ ìgbogbogbà tó mú mi rí. Mo kọrin mo gbé ọ̀gá fún gbogbo rere pátá tó fi tẹ́ mi lọ́rùn o. Mo kọrin mo gbé ọ̀gá ìwọ olùfẹ́ ọkàn mi o. Mo kọrin mo gbé ọ̀gá ìwọ aláàánú mi. Mo kọrin mo gbé ọ̀gá
ìwọ alátìlẹ́yìn mi o, mo kọrin mo gbé ọ̀gá. Ìwọ olùdániláre mi, mo kọrin mo gbé ọ̀gá. Ìwọ tó ń fààyè gbà mí nígbà gbogbo fún rere, mo kọrin mo gbé ọ̀gá. Olùfẹ́ ọkàn mi, mo kọrin mo gbé ọ̀gá. Ìwọ olùfẹ́ ọkàn mi o, mo kọrin mo gbé ọ̀gá. Ìwọ olùfẹ́ ọkàn mi, mo kọrin mo gbé ọ̀gá. Ẹ bá mi gbé Jésù ga o, ẹni bá mo rẹ Jésù kó bá mi gbé ga. Ẹ bá mi gbé Jésù yìí ga o, ẹni tó ráyé mi padà nínú ègún gbogbo. Ẹ bá mi gbé Jésù yìí ga o, ẹni tó kú kẹ́mi lè yè mọ́ ni o. Ẹ bá mi gbé Jésù yìí ga o, ẹni tó sọ̀rọ̀ mi dayọ̀ mọ́ ni. Gbogbo ènìyàn ẹ bá mi gbé Jésù yìí ga. Gbogbo ènìyàn ẹ bá mi fọpẹ́ fún o. Ọba tó ṣàṣàn kí mi kí mọ́ bá ṣe ṣàṣàn mọ́. Oore rẹ̀ láyé mi kò láfiwé. Ẹ bá mi gbé Jésù yìí ga. Gbogbo ènìyàn ẹ bá mi gbé Jésù ga. Ẹ bá mi gbé Jésù yìí ga o. Ọkùnrin obìnrin ẹ bá mi gbé ga. Ọba tó fira rẹ̀ ṣẹ̀ sí kí mi mọ́ bá ṣẹ̀ sìn o. Agbára rẹ̀ ló fi gbà mí lọ́wọ́ ogun ẹ̀jẹ̀ o. Ẹ bá mi gbé Jésù yìí ga o. Òun nìkan lógo ìyìn yẹ. Bàbá bàbá o, bàbá àgbà arúgbó ọjọ́. Bàbá bàbá o, bàbá àgbà àtóbi jùlọ. Bàbá bàbá o, bàbá àgbà àwímáyẹ̀mú o. Bàbá bàbá o, bàbá àgbà ológo tó ní gbogbo ògo pátápátá. Ó má sẹ́lòmíràn lẹ́yìn rẹ̀ àfiwọ́. Bàbá bàbá o, bàbá àgbà ìwọ nìkan lèmi ìfọpẹ́ ìyìn ògo fún. Bàbá bàbá o, bàbá àgbà ẹ̀rù jẹjẹ alágbára ńláńlá. Bàbá bàbá o, bàbá àgbà kìnìún ẹ̀yà Júdà. Bàbá bàbá o, bàbá àgbà àtìlẹ́yìn òtítọ́. Kò má sẹ́lòmíràn lẹ́yìn rẹ̀ àfiwọ́ o. Bàbá bàbá o, bàbá àgbà ò ṣe bàbá rere. Bàbá 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 àgbà kìkì ògo kìkì ìyìn ọlá. Bàbá 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 àgbà àràgbà gíga jùlọ o. Kò má sẹ́lòmíràn lẹ́yìn rẹ̀ àfiwọ́ nìkan. Bàbá bàbá o, bàbá àgbà tó fara tì. Porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayérayé mo dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ. Ìrìn àjò mi àná ìwọ lọba tó mú mi rìn àrìnyè. Gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ rẹ òjò kó jẹ́ ìrànlọ́wọ́ fún mi ní rere. Bẹ́ẹ̀ ni o mú mi sùn, o mú mi jí, o tún pa mí mọ́ lójú oorun mi sínú láyọ̀ àtàlàfíà. Ògo ni forúkọ rẹ. Fún ìrìn àjò ni tó tútù bẹ̀rẹ̀ ní rere pẹ̀lú mi bàbá gba gbogbogbò àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ ti Jésù, ní orúkọ ti Jésù,
ní orúkọ ti Jésù Kristi. Ayérayé bàbá, mo gbé ọ̀gá, mo yìn ọ́ lógo, mo fọpẹ́ àtògo forúkọ, mo sọ wípé o ṣé. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo ìpadà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo ọlá padà sọ́dọ̀ rẹ. Mo sọ pé kábíyèsí ìrọ̀bà àwọn bàbá gba ọpẹ́ àti ìmí. Ìrìn àjò mi àná, ìwọ lọ́ba tó gba gbogbo ògo, ìwọ lọ́ba tó gba gbogbo yìí, ìwọ tó fi àjùlá tí ó bá gbára rẹ hàn. Àní gbogbo tí ṣiṣẹ́ wọn rẹ pápátá, àní wọ́n jí sí ayọ̀ tó ga tó lógo tó dára fún mi. Àní rere Olúwa ọmọ ṣe gba ọpẹ́ àti ìmí. Nípa àánú rẹ ni, nípa oore ọ̀fẹ́ rẹ ni, nípa àṣẹ rẹ ni, nípa tí ó bá gbára rẹ ni, mo mọ rírì rẹ. Mo sọ wípé o ṣe gba ọpẹ́, Olúwa gba ìmí, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìmí. Ògo ni fún orúkọ rẹ bàbá. Àdínpò sùn nípa gbọ́dọ̀ àti àṣẹ rẹ ni, àdínpò àánú àti oore ọ̀fẹ́ rẹ ní ayọ̀ àti àlàáfíà. Ìwọ pa mí mọ́ lójú oorun mi, gbogbo agbára tó fi jọ́ lọ́run ni. O tún mú mi jí ní ayọ̀ àti àlàáfíà sínú ògo tuntun àti gbígbà tó àti àṣírí tuntun. O ṣé bàbá, o ṣé ọmọ, o ṣé mi mọ́ àjùlọ olórí ọ̀fẹ́ tó gba gbogbo ògo. Olúwa gba gbogbo yìí, Olúwa gba gbogbo ògo, Olúwa gba gbogbo yìí fún dídára rẹ síbi ní gbogbo ọ̀nà, fún dídára rẹ síbi nígbà gbogbo, fún dídára rẹ síbi nínú gbogbo. Ògo 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 ìyìn ọlá tó pé ní fórúkọ rẹ, ìyìn ògo ọlá tó pé ní fórúkọ rẹ. Ẹrù ọba àwọn Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn. Fún dídára rẹ síbi mo sọ wípé o ṣé o, àti fún dídára rẹ síbi mo sọ wípé o ṣé o. Ìwọ tó ní ògo, ìwọ tó ní ìyìn, mo júbà rẹ, mo gbé ọ̀gá, mo fògo fún ọkọ, mo fi ìfọ́, mo fògo fún, mo fi mo ní gbogbo ọ̀nà títí ayé ìdìbò ọmọ yìí ọ àìtí mo gbórúkọ rẹ tí mo fògo fún fún àánú àtúntò rẹ. Ó yá fún agbára àṣẹ tí mẹ́jọ tó sọ̀kalẹ̀ ní ọ̀tún láti mọ jẹ́rìí wà láti mọ yẹn kó o ṣé bàbá, o ṣé ọmọ, o ṣé mi mọ́ nígbà kan gba ọpẹ́ àti ìyìn. A gba àdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ ti Jésù Kristi. À ń kà nínú ìwé Genesis orí ìkejì ó dín ní 20 ẹsẹ̀ 6 dé 10 rẹ̀. Genesis orí 18 aka ẹsẹ̀ 6 dé 10 rẹ̀. Abraham sì yára tọ̀ Sarah lọ nínú àgọ́. Ó wí pé, yára mú òṣùwọ̀n ìyẹ̀fun dáradára 3 kí o pò kí o sì dín àkàrà. Abraham sì súré lọ sínú agbo, ó sì mú ẹgbọrọ màlúù kan tí ó rọ̀ tí ó dára, ó sì fún ọmọkùnrin kan, òun sì yára láti ṣe. Ó sì mú orí àmọ̀ àti wàrà àti ẹgbọrọ màlúù tí ó sè, ó sì gbé kalẹ̀ níwájú wọn, òun sì dúró tì wọ́n ní abẹ́ igi náà, wọ́n sì jẹ. Wọ́n sì bi pé, níbo ni Sarah aya rẹ wà? Ó sì wí pé, wò òun nínú àgọ́. Ó sì wí pé, èmi ó sì tún padà tọ̀ wá nítòótọ́ ní ìwòye àmọ́dún. Kíyèsí, Sarah aya rẹ yóò ní ọmọkùnrin kan. Sarah sì gbọ́ ní ẹnu ọ̀nà àgọ́ tí ó wà lẹ́yìn ọkùnrin náà. Orí ọ̀rọ̀ wa èyí tí a ń gbéyẹ̀wò fún ìrìn àjò ọ̀sẹ̀ yìí, nípa ìfẹ́ òtítọ́ ló ti lè rí àwọn ìrànlọ́wọ́ gbà láti ọ̀dọ̀ Ọlọ́run wa. Nípa ìfẹ́ òtítọ́ ló ti lè rí àwọn ìrànlọ́wọ́ gbà láti ọ̀dọ̀ Ọlọ́run wa. Ìyẹn ni pé kí ni, láì jẹ́ pé ọba ní ìfẹ́ òtítọ́, kò ṣeéṣe fún ọ láti rí ìrànlọ́wọ́ Ọlọ́run, dé pé ó rí àwọn ìrànlọ́wọ́ Ọlọ́run. So nípa ìfẹ́ òtítọ́ ló ti lè rí ìrànlọ́wọ́ Ọlọ́run, àtìlẹ́yìn Ọlọ́run, èyí tí ó wàá sọ jẹ́ tí ó mọ rí àwọn ìrànlọ́wọ́ látọ̀dọ̀ Ọlọ́run tí ì sí látọ̀dọ̀ ènìyàn. Gbọ́, mo tún tẹnu mọ́, mo tún padà sẹ́yìn láti jẹ́ kó di mọ̀ fún ọ wípé kò sí ìrànlọ́wọ́ lọ́dọ̀ ènìyàn kankan. Bàbá láàárọ̀ ni wípé ẹni báyìí ni ẹni tí ó ti kíni tó ní ìrànlọ́wọ́ níkàáwọ́. Lẹ́yìn Ọlọ́run kò sí ìrànlọ́wọ́ níbi kankan àti lọ́wọ́ ẹni kankan. Èyí tí ìlọ́fà tó jẹ́ pé tó bá lọ bá ènìyàn fún ìrànlọ́wọ́, ó rí wípé yóò mọ gbé ọ sí àwọn ìpele kan, ìjẹ́ pé wọ́n gọ́gọ́ mọ̀ wò pé kí ló ṣẹlẹ̀, ṣé o fẹ́ gbàjú tí o béèrè lọ́wọ́ rẹ̀ lọ ni, àbí ṣé nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Lọ́fà tó fi rí wípé àwọn tó lọ bá fún ìrànlọ́wọ́, ẹlòmíì yóò kọ́kọ́ mọ fohùn rẹ̀ yóò fún ọ tán, ṣùgbọ́n kí tó bá ti fún ọ báyìí, ojú ẹsẹ̀ náà yóò ti kíni, yóò ti bẹ̀rẹ̀ sí ní ṣe èrègùn, àbí tó bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn ìlàrí fún ọ, àbí tó bẹ̀rẹ̀ sí fi ọ ṣe ẹlẹ́yà, àbí láti mọ fi àwọn ọ̀rọ̀ ìtọ́wá gbà lọ́wọ́ rẹ̀ láti mọ fi bú ọ. Ìtọ́ pé kíni, ìrànlọ́wọ́ ò sí lọ́wọ́ ènìyàn àfi ọwọ́ Ọlọ́run. So tó bá yẹ pé ìrànlọ́wọ́ Ọlọ́run ni,
o lè ní wàhálà kankan pẹ̀lú ẹni tó ṣe kí ni tó ràn lọ́wọ́ tó dájẹ́ pé ìrànlọ́wọ́ ènìyàn ni gbà gbogbo tó bá ti ṣẹlẹ̀ nítorí pé kí ni kì í sí ìrànlọ́wọ́ Ọlọ́run, ìrànlọ́wọ́ ènìyàn ni. so ìrànlọ́wọ́ Ọlọ́run wàyí àwọn tí wọ́n máa ń rí gbà àyẹn àwọn tí wọ́n kún fún ìfẹ́ òtítọ́ tí ò ní ẹ̀tàn nínú, tí ò ní ojú ayé nínú. ìrànlọ́wọ́ Ọlọ́run yìí àní àwọn tí wọ́n máa ń rí gbà ní àwọn tó ṣe pé kí ni wọn ò sí nínú ẹyẹ kí n tẹ́ lágbájá lọ́rùn àbí kí n wu lágbájá àbí kò ṣe pé kí ni kí n sá ti wu Ọlọ́run. àwọn tí wọ́n máa ń rìn lọ́wọ́ ìgbà àwọn tó ṣe pé kí ni ní gbogbo ìgbà ní gbogbo ọ̀dọ̀ gbogbo ayé wọn pátá àní wọ́n fi gba ìfẹ́ Ọlọ́run láàyè láti mọ ṣeun gbogbo ìdáhùn gẹ́gẹ́ sì ṣeun gbogbo nípa ìfẹ́ Ọlọ́run àyè pẹ̀lú gbogbo ènìyàn láì ṣe yàtọ̀ ẹnìkankan síra wọn. àwọn tí wọ́n máa ń rí àwọn ìrànlọ́wọ́ Ọlọ́run gbà tí wọ́n rí ìrànlọ́wọ́ Ọlọ́run gbà àwọn ni àwọn tó yẹ pé kí ni kò sí wípé eléyìí tèmi ebélé ni kì í ṣe tèmi àbí wípé kí ni ẹni tó tọ́ àbí ẹni tí ó tọ́ ni láti ṣe lóore àbí láti ìrànlọ́wọ́ àbí láti bá ṣe àbí láti mọ̀ bá ṣe. gbọ́ ohun tó ṣẹlẹ̀ ní bíbá yìí àrí Abraham tó ṣe kí ni tó sáré tó lọ bá Sárà ìpè kó mú ìyẹ̀fun mẹ́ta kó tètè pò èyí tó dára tó tóbi dáadáa kó fi di àkàrà. ó tún wọnú agbo àgbà ibi tí àwọn ẹran wà ó lọ mú màálù tó ṣe kí ni tó dára tó sanra dáadáa tó ti gbó dáadáa. ó fún ọ̀kan lára àwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ kí wọ́n ṣe ní kánkán fún tani fún àwọn tí ń kọjá lọ tí ò mọ ibi tí wọ́n ti wá kò mọ ibi tí wọ́n ń lọ kò mọ tí wọ́n ń ṣe níbi tí wọ́n ń jókòó sí kò mọ díkìrì tí wọ́n fi jókòó kò mọ tí ń bẹ lọ́wọ́ àti tí wọ́n lè ṣe àti tí wọ́n lè ṣe. ṣùgbọ́n àṣà wípé ọkàn rí wọn lọ́ọ̀kan tí wọ́n jókòó ó wòye wípé kí ni àwọn wọ̀nyí ibìkan ni wọ́n ti ń bọ̀ ibìkan wọ́n sì kí ni wọ́n sì ń lọ. so ibi tí wọ́n jókòó sí yẹn ó sì kọ́ ẹ pé sọ nítorí pé wọ́n ti ń bọ̀ lọ́nà jíjìn ó ti rẹ̀ wọ́n so wọ́n wá sinmi díẹ̀ ó kò níbi tó wà ọlọ́ba wọn níbi tí wọ́n wà lọ. yẹn pé kìí sọ̀dọ̀ rẹ̀ ni wọ́n wá kìí sọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ń bọ̀ àwọn kọjá ló ti wọn ni wọn ò sì gba wájú ọ̀dọ̀ rẹ̀ ọ̀hún àkàṣe ọ̀wọ́ yìí pé ó rí wọn lọ́ọ̀kan tí wọ́n ń jókòó ó gbéra lọ́dọ̀ tiẹ̀ ọ̀sìnkìnì ọlọ́ba wọn níbi tí wọ́n wà. ọbẹ̀ wọn gbọ́ ọbẹ̀ wọn ọ̀rọ̀ wọn kí wọ́n fún un láàyè kó wọ́n fún un lómi mu kí wọ́n bomi kí wọ́n fi wẹ ọwọ́ wọn kí wọ́n fi wẹ ẹsẹ̀ wọn. ó tún rọ̀ wọ́n tún bẹ̀ wọ́n kí wọ́n wá sí abẹ́ igi ní ọ̀dọ̀ rẹ̀ kí wọ́n jókòó níbi tí atẹ́gùn àlàáfíà wà àti atẹ́gùn Ọlọ́run alààyè òun ó fún wọn ní jíjẹ òun ó fún wọn ní mímu kí wọ́n tó mọ̀ tẹ̀síwájú nínú ìrìnàjò ayé wọn. ó tún ní kí wọ́n tún fọkàn wọn balẹ̀ pàápàá kí wọ́n sinmi àwọn tí kò mẹ́ni tí ń ṣe àwọn tí kò mọ ibi tí wọ́n ti ń bọ̀ kò mọ ibi tí wọ́n ń lọ kò mọ kí ni wọ́n bá ká kò mọ ìròyìn wo ni wọ́n jẹ́ kò mọ tí ń bẹ lára wọn ṣé wọ́n lójà bí wọn ò lójẹ ṣé wọ́n lò wọn lómi kò wájà àti mọ gbogbo eléyìí ṣùgbọ́n ti ẹni pé kó wọn tọ́jú wọn ohun yòókù tí wọ́n bá lójẹ tí wọ́n bá lómi eléyìí kí wọ́n fi pamọ́ fún ìrìn àjò yòókù tí wọ́n fẹ́ rìn ṣùgbọ́n kí wọ́n jẹ tòun kí wọ́n mu tòun nítorí pé wọ́n kọjá níwájú ilé rẹ̀ àbí wọ́n jókòó níwájú àdúgbò rẹ̀ tó rí wọn. ìfẹ́ ńlá ni èyí ìfẹ́ tó kójú òṣùwọ̀n ni èyí irúfẹ́ tọ́lọ̀ ń bèrè lọ́wọ́ èmi àti ẹni yìí wàá wò bí Abraham ṣe dàgbà tó kò wo tọ́jú orí rẹ̀ pẹ̀lú àwọn yẹn tí ọmọ mi tó ti wá ọ sáré nígbà táwọn yẹn gbà láti wá jókòó láti wá jẹun tí wọ́n sọ pé kó ṣe gẹ́gẹ́ bó ṣe wù nígbà yẹn pé tó fẹ́ ṣe nìyẹn ọ sáré lọ bá Sárà aya rẹ̀ kò rí ọ sáré wípé kó tètè ṣe oúnjẹ kó jẹ àkàrà ó tún sáré wọnú agbo àti ọgbà lọ láti lọ mú màálù ó tún pàṣẹ fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ kó tètè ṣe kó jiná nígbà tó tún ṣètò jíjìnà tán kò dóde pé kẹ́nìkan kí ìyàwó rẹ̀ gbé wá àbí kí ọ̀kan náà òun gẹ́gẹ́ fúnra rẹ̀ ó ṣe kí ni ó tún sáré ó tọ́jú rẹ̀ pàápàá ó gbé wá fún wọn ọgbọ́n tó tún ṣẹlẹ̀ ó tún jókòó tì wọ́n títí wọ́n fi jẹun tán ìyẹn pé kò fi wọ́n sílẹ̀ àwọn nìkan. irúfẹ́ tọ́lọ̀ ń bèrè lọ́wọ́ èmi àti ẹnì yìí láti mọ ṣan gbogbo pẹ̀lú àwọn ènìyàn nínú òtítọ́ nínú òdodo nínú ṣọ̀kan nínú ìrẹ̀lẹ̀ nínú ìwà mímọ́ fún àlàáfíà àwọn mìíràn àti fún ìfọ̀kànbalẹ̀ àwọn mìíràn fún ìdàgbàsókè àtẹ̀síwájú rẹ̀ ayé àwọn mìíràn láti mọ múnú àwọn mìíràn dùn láti mọ mú ayọ̀ àwọn mìíràn kàn láti mọ fún àwọn mìíràn ní okun àti agbára sí ju tàṣíwá lọ láti lè mọ jẹ́ kí ohun rere kó wù àwọn náà láti ṣe láti mọ mú kí àwọn mìíràn kí wọ́n kún fún àìrè àti dúdú àti ìtara láti sì kíni láti lè mọ yin Ọlọ́run láti lè mọ gbé Olúwa ga.
ṣùgbọ́n nígbà tó bá kọ̀ láti ní àwọn ìfẹ́ wọ̀nyí wá sọ fún mi báwo ló ṣe fẹ́ kí Ọlọ́run náà kó dìde fún ìrànlọ́wọ́ rẹ̀. àwọn tọ́lọ̀ tí Abraham ṣe lóore yìí tó sí àlejò wọ̀nyí àwọn ni tí wọ́n fìdí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run múlẹ̀ nínú ayé Abraham, ìyẹn àwọn ìlérí tọ́lọ̀ ti ṣe fún tipẹ́tipẹ́ òun kò wọ́n fún lọ́mọ. àwọn yìí ni wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé níwòye ọdún tí ń bọ̀ àwọn ó tún padà wá, Sárà aya rẹ̀ yóò ṣe kíni, yóò ní ọmọkùnrin kan níkàáwọ́, ìyẹn pé yóò ti bí ọmọkùnrin kan. èyí tó fìdí rẹ̀ múlẹ̀ yìí pé kíni ní ọjọ́ yẹn kan náà ní àkókò kan náà ni wọ́n ṣe kíni o, wọ́n ti fi ọmọ sínú Sárà. wọ́n ti gba ìrànlọ́wọ́ ìtí wọ́n nílò. Abraham àti Sárà yẹn wọ́n ti gba ìrànlọ́wọ́ ìtí wọ́n nílò. wọ́n ní owó, wọ́n ní ọlá, wọ́n ní ọrọ̀, wọ́n ní ẹrú, kò sí ohun tí wọn ò ní, ṣùgbọ́n wọn lọ́mọ. ìwọ náà lónìí kí ni ohun tó jẹ́ ìṣòro rẹ? ṣé ọmọ ni? ṣé bẹ́ẹ̀ sí pé àlàáfíà ni àbí ohun mìíràn ni? o ti fẹ́ ná gbogbo tó ní tán, àbí ìwọ ò tiẹ̀ ní kankan, ṣùgbọ́n gbogbo ọgbọ́n ló ti lò tán pé kó náà kò tẹ̀fi jẹni kó jẹ́nìyàn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ pàfún ní jásí. gbọ́, Ọlọ́run ti dìde fún ìrànlọ́wọ́ rẹ ní gbogbo ọ̀rọ̀. Ọlọ́run ti gbé àwọn ìrànlọ́wọ́ dìde ní gbogbo ọ̀nà fún gbogbo àwọn àyànfẹ́ rẹ̀, ṣùgbọ́n ohun tó pè fún láti rí àwọn ìrànlọ́wọ́ yẹn gbà òun náà ni láti kú fún ìfẹ́ òtítọ́, ìfẹ́ òdodo. ètò pé àwọn tí Ọlọ́run ti gbé kalẹ̀ tó ti láti jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn àyànfẹ́ rẹ̀, ó ṣe bẹ́ẹ̀ ẹni tó rí ni tó mọ̀ rí ni, ó ṣe bẹ́ẹ̀ ẹni tẹ́jọ́ sùn tẹ́jọ́ jí ni, ó ṣe bẹ́ẹ̀ ẹni tẹ́ pé kí ni bóyá yọkàn kọjá lọ pé ó ṣe bẹ́ẹ̀ ẹni tẹ́ pé kò tiẹ̀ sí ní orílẹ̀-èdè tó wà gangan, tẹ́ pé ọ̀tọ̀ níbi tí ó ti gbé gbéra tí ó ti gbé wá síbi tí ó wà. so tó bá jẹ́ wájú rẹ àbí tẹ́ bá pàdé ara yín, irú ògbésẹ̀ wo ló gbé? tó bá ti kún fún ìfẹ́ ìtọ́, ó rí pé wàá ṣìwàwù níwájú rẹ̀. ṣùgbọ́n tó bá kún fún ìfẹ́ òdodo, èyí tó kún fún òrèlè, ìwà mímọ́ àti òdodo, ó lè ṣìwàwù níwájú rẹ̀. tó bá ti lè ṣìwàwù níwájú rẹ̀, a lè gbé àwọn ìgbésẹ̀ tó tọ́ àti àwọn ìgbésẹ̀ tó yẹ pẹ̀lú rẹ̀. tó bá ti gbé àwọn ìgbésẹ̀ tó tọ́ àti ìgbésẹ̀ tó yẹ pẹ̀lú rẹ̀, kò sí tàbí ṣùgbọ́n ó rí wípé kí ni ohun tí o nílò yẹn yóò padà fi fọ́. nígbà tí àwọn wọ̀nyí sọ fún Abraham pé Sárà ọmọ rẹ̀ yóò bímọ, Sárà rẹ́rìn wípé kí ni ní ọdún mélòó, nígbà tóun ti gbó tán, tí ọkọ náà ti gbó tán. gbọ́ ohun tí wọ́n sọ fún wọn ní sóhun kan wà bí tó ṣòro fọ́ láti ṣe. ìwọ náà kí ni tí wọ́n sọ pé kò lè ṣe mọ́nú ayé rẹ̀? wọ́n ní ò lè bímọ, pé kò sọgbọ́n rẹ̀, pé gbogbo tó lè fi bímọ ti bàjẹ́, bí i nítorí àwọn àṣìṣe kan àbí àwọn kan mìíràn. wọn kì í ṣe òòṣà àṣìṣe kankan, sọ wọn kàn wò pé náà kò ṣeé ṣe fún láti bímọ ni. ta ló sọ pé kò lè bímọ? sọ ohun kan wà tó ṣòro fún láti ṣe ni. ìwọ wọn ní ò lè ní lárí, ta ló sọ bẹ́ẹ̀? sọ́lọ́ ló sọ bẹ́ẹ̀ ni. àwọn kan ìwọ bẹ́ẹ̀ sí pé ọ̀nàwó káàkiri ọtí náwó ti sọ ọdẹ sọ wọ́n gẹ́gẹ́ ti sọ rẹ̀ tínú pé àdúgbò tó ní ọdẹ kò tó sọ pé sọ kówó kọ́ tán kí àlàáfíà kó lè wà bí kówó kọ́ tán kó lè lọ́mọ. gbọ́, Ọlọ́run kì í fìgbà kan gbà kan lọ́wọ́ ẹnìkan gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ sọ ní gbogbo gbà. ní ìfẹ́ òtítọ́ tó kójú òṣùwọ̀n, ó rí wípé kí ni Ọlọ́run fúnra rẹ̀ yóò bẹ̀ ọ́ wò, yóò tún rá àwọn olùrànwọ́ dìde láti bẹ̀ ọ́ wò, láti fi òrèrè táyé rẹ nílò láti fi fún ọ. kò sí ohun kan tó sọ láti ṣe. má wo tọjú orí, má wo tàkókò tó ti lọ. ohun gbogbo ní ṣíṣe fún Ọlọ́run. ènìyàn lohun tó ṣòro ṣe wá fún. gbọ́, ebi ọmọ pé màá jẹ tí mo jẹ lónìí, ìmọ̀ pé màá lè ṣe tí mo ṣe torí pé kí ni ibo ni mo ti pé fẹ́ rówó tí fi jẹun. débi kí n sọ pé ìrówó ra irinṣẹ́, ká mọ̀ sọ pé ti ilé, ṣùgbọ́n jẹ́ bẹ́ẹ̀ mi ni lónìí. bí ó tó, ṣùgbọ́n mo sáà ń lè rí manage láì sí ìrànlọ́wọ́ ẹnìkankan, ìrànlọ́wọ́ Ọlọ́run. so kò sóhun tó ṣòro ṣe fún ènìyàn fún Ọlọ́run láti ṣe. ènìyàn ló tó ṣòro ṣe lọ́sẹ̀rẹ̀ láṣẹ fún. bí a ṣe ń gbégbèsè láti mọ ṣe gbogbo nínú ìfẹ́ ní òtítọ́, ìrànlọ́wọ́ àtòkò àti tèmọ̀ láti gbogbo wa àti èmi àti ẹ̀yin ẹnì kankan wa bẹ̀rẹ̀ sí ní rí wọn gbọ́ báyìí nínú ògo tó ga jùlọ, a sì bẹ̀rẹ̀ sí ní tayọ láì àti láì àsìkò fún ẹ̀ tó lógo jùlọ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. àmín 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 ní orúkọ Jésù Kristi. orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ Ọlọ́run ayérayé. èyí fún dídá rẹ sí mi, èyí tí ìwọ ti gbé àwọn olùrànlọ́wọ́ dìde fún mi láti mú kí ohun gbogbo tí ayé mi nílò kó mọ tẹ̀mí lọ́wọ́ nípa ìfẹ́ òtítọ́ èyí tí kò ní ẹ̀tàn kankan nínú. bàbá gba ọpẹ́ àti ẹ̀mí àdúrà pọ̀ rẹ̀ dà ní orúkọ ti Jésù, ní orúkọ ti Jésù,
ní orúkọ ti Jésù Kristi. Gbogbo ògo ni mo dá padà sọ́dọ̀ rẹ̀, gbogbo yìí ni mo dá padà sọ́dọ̀ rẹ̀, gbogbo ẹ̀ ni mo dá padà sọ́dọ̀ gbogbo ṣe bàbá gba ọpẹ́ àti ẹ̀mí fún àwọn òrànwọ́ ìtíwọ́ náà ti gbé dìde tó ti fa kalẹ̀ àní nítorí ti tèmi láti bọ̀ ràn mí lọ́wọ́ àì láti bọ̀ gbé mi ga láti mú mi fọ́ lógo nípa ìfẹ́ òtítọ́ àì tí kò ní ẹ̀tàn kankan nínú ògo ní fún orúkọ rẹ̀. ẹ̀ẹ́bí àwòrán bọ̀bọ̀ mọ̀ ṣe gba ọpẹ́ àti ẹ̀mí atóbijọ́ ó ṣe gba ọpẹ́ àti ẹ̀mí olóògùjọ́ ó ṣe gba ọpẹ́ àti ẹ̀mí ibi àtúpẹ́ ó ṣe gba ọpẹ́ àti ẹ̀mí ní gbogbo ọ̀dọ̀ gbòyìnyàn ológo ní gbogbo ọ̀nà gbogbo orúkọ rẹ̀ ga ní gbogbo ọ̀nà mo fọ pàtó fún orúkọ rẹ̀ bí mọ́ ìmọ̀jọ̀rọ̀ ọmọ ṣe o olóògùjọ́ ọmọ ṣe o atóbijọ́ ọmọ ṣe o títí ayé lè bí ọmọ ẹ̀ tí mo ń gbórúkọ rẹ̀ ga ní orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ní gbogbo ọ̀nà mo sọ wípé ṣe Ọlọ́run ayérayé fún agbára àti àṣẹ tí wọ́n tún ti rán sínú ayé mi nípasẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ láti sọ bí jẹ́ni tó kún fún ìfẹ́ òtún àtòdodo tí kò ní ẹ̀tàn kankan nínú láti mọ rí àwọn ìrànlọ́wọ́ gbákọ́ gbígbà látọ̀dẹ̀rẹ̀ wa ìtí ayé bí ó fi hàn ní tẹ̀síwájú tó lògùn tó ga jùlọ àti gbogbo ṣe tí wọ́n bá dábàá gba ọpẹ́ àti ẹ̀mí àdúrà ọ̀pọ̀ rẹ̀ rà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi. Ó ṣe Ọlọ́run ayérayé bàbá gba ọpẹ́ àti ẹ̀mí ó ṣe ológo jùlọ ẹ̀yà gba ọpẹ́ àti ẹ̀mí èyí fún ẹ̀kọ́ rẹ̀ yẹ bí ebi èdè tó ṣe bí èdè èyí tí wọ́n ti fi kọ́ bí àyètò tó fi sílẹ̀kùn rẹ̀ lọ fún mọ́tà tí wọ́n lọ àyè láti bí kún fún ìfẹ́ àìlẹ́gbẹ́ tó ga tó lògùn tó lògùn tó lójúmọ̀ tó nákàwé ìjẹ́ pé gbogbo àwọn ìrànlọ́wọ́ tó ga jùlọ àwọn ọ̀rọ̀ tó lògùn jùlọ ní gbogbo ọ̀nà gbákọ́ gbé àdìmọ̀bẹ̀ sí rí wọn gbà láti gbogbo kí ayé ẹ̀mí kọ́bọ̀ nítẹ̀síwájú tó lògùn jùlọ láti mọ̀ mú ẹ̀kọ́ bọ̀ gbòòrò ní ògùn tó ga jùlọ láti mọ̀ mú kó gbòòsì tẹ̀lé àdìkọ́ mọ̀ gbìnà kó sì mọ̀ gbòòrò kó sì mọ̀ ta nínú àwọn ògùn tó ga jùlọ ó ṣe bàbá mẹ̀mí mímọ́ èyí ní forúkọ rẹ ògo ní forúkọ rẹ èyí ní forúkọ rẹ atóbijọ ayé rẹ bàbá gba ọpẹ́ atóbijọ ológo jùlọ gba ọpẹ́ èbí ní wọ́n ṣe fẹ́ ya gba ẹ̀ṣẹ̀ ẹ̀yà gba ọpẹ́ títí ìbọn yìí mọ̀ gbogbo òṣì Ọlọ́run àánú òṣì olórí ọ̀fẹ́ jọ òṣì ológo jùlọ. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ẹ̀rù ọba àwọn ẹ̀rù mọ́ dá gbogbogbò padà sọ́dọ̀ rẹ̀ èyí fún ẹ̀kọ́ rẹ̀ bíi èyí tí wọ́n fi sọ bí dára nínú rẹ̀ láti mọ kó fún ìfẹ́ láti mọ ṣe gbogbo nínú ìfẹ́ òtún àti òdodo èyí tí kò ní ẹ̀tàn kankan nínú ìjẹ́ pé kíni àti gúúsù àti àríwá àti ìlà oòrùn àti ìwọ̀ oòrùn pátápátá àwọn ìrànlọ́wọ́ tó tayọ tó lógo jùlọ àti mo jẹni tí ó bẹ̀ sí ní rí wọn gbà láṣìmí láṣẹrẹ ní gbogbo náà ìtí kí o pé kò ṣòwò kan èyí tí ayé mi nílò èyí tí kò ní tẹ̀mí lọ́wọ́ bá gba ọpẹ́ àti ìmí àdúrà pọ̀ rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi. Ó ṣe Ọlọ́run ayérayé gba ọpẹ́ àti ẹ̀mí ó ṣe bẹ́tà nínú ọkàn gba ọpẹ́ àti ẹ̀mí èyí fún ẹ̀kọ́ rẹ̀ ibi rí tó fi mú ayé mi kó fún ìfẹ́ tó ga tó lògùn tó lè gbé tó dùn mọ́ tó dákàwé tó dáfi jọ sí ẹ̀ ti gbogbo agbára tó fi jẹ́ mi mọ́ bàbá ní orúkọ Jésù ọmọ ṣe gba ọpẹ́ àti ẹ̀mí ìjọ pé àrídí gbogbo ọ̀rọ̀ àrí àwọn ọ̀rọ̀ tó ga tó lògùn tó lè gbé tó dùn mọ́ àrí láti gúúsù wá láti àríwá láti ìlà oòrùn láti ìwọ̀ oòrùn wá ní gbogbo ẹgbẹ̀rẹ̀ ayé àrí ìbẹ̀rẹ̀ sí ní rí wọn bàbá yìí àrí ebi tó bẹ̀rẹ̀ sí ní rí wọn bàbá yìí ebi tó bẹ̀rẹ̀ sí ní rí wọn bàbá yìí jẹ́ pé àrí gbogbo ayé mi nílò ọbẹ̀ ìsẹ̀mi láàmúni akadá ní àrí gbogbo táyé mi nílò ọbẹ̀ ìsẹ̀mi láàmúni akadá ní gbogbo táyé mi nílò ọbẹ̀ ìsẹ̀mi láàmúni akadá ní ògo ní forúkọ rẹ bàbá ògo ní forúkọ rẹ ọmọ ògo ní forúkọ rẹ ọmọ ayé rẹ bàbá ọmọ ṣe gba ọpẹ́ àti mi ológo jùlọ ọmọ ṣe gba ọpẹ́ àti mi olórọ̀fẹ́ ọmọ ṣe gba ọpẹ́ àti mi ìbẹ̀rẹ̀ òpin gbogbo ọmọ ṣe gba ọpẹ́ àti mi ní gbogbo ọ̀nà ògo yìí ní forúkọ rẹ ìyàtọ̀ pẹ́ ní forúkọ rẹ ògo àti ní forúkọ rẹ ìyàtọ̀ ògo ní forúkọ rẹ títí àyè ìbẹ̀mọ̀ tí mo gbórúkọ rẹ òṣìṣẹ́ ọba àwọn ọba mẹ́ta gba ọpẹ́ àti mi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ní gbogbo ọ̀nà mo yìn ọ́ bàbá mo fọ pàtó kó forúkọ rẹ wípé nípa ìfẹ́ àìlẹ́gbẹ́ èyí tó ga tó tayọ jùlọ ní èbí di ẹni tó rí àwọn ìrànlọ́wọ́ gbà tó lógo jùlọ èbí di ẹni tó ń rí oore ọ̀fẹ́ àtọ́jú rere láti mọ gba àwọn ìrànlọ́wọ́ tó tayọ gbà láti bí gbogbo wa nínú ògo tó ga jùlọ mo bẹ̀rẹ̀ sí ní pọ̀ nínú ògo tó ga jùlọ mo bẹ̀rẹ̀ sí ní gbòòrò nínú ògo tó ga jùlọ mo bẹ̀rẹ̀ sí ní gbìrẹ̀ nínú ògo tó ga jùlọ àní mo bẹ̀rẹ̀ sí ní gbogbo rẹ pátá àní ọbẹ̀ sí wá sí mi ṣe pẹ̀lú ògo tó ga jùlọ mo jẹ́ tó ti inú ògo àti inú láti inú gbéga kan bọ́ọ̀nù gbéga àti inú ògo kan bọ́ọ̀nù kan ó ṣe bàbá gba ọpẹ́ àti mi àdúrà pọ̀ rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi bàbá ọmọ ìmọ̀ mẹ́ta kan gba ọpẹ́ àti èmi ológo jùlọ ọmọ ṣe gba ọpẹ́ àti èmi òdìyọ ohun jùlọ bóyin yọ o èyí fún àánú àti ìfẹ́ àìlẹ́gbẹ́ tó lójúmọ́ tó nákàwé tó náà jọ èyí tí wọ́n fi bá mi ṣe ìjẹ́ pé kiri àdìbò jẹni tó rí àwọn ìrànlọ́wọ́ tó ga tó lógo jùlọ gbà ìjẹ́ pé wọ́n fi gbé àwọn ìrànlọ́wọ́ tó ga tó lógo jùlọ fún mi láti gbogbo náà láti tèmi wà rẹ wá ìjẹ́ pé nípa agbára àti ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ ṣe àní èmi jẹni tó ṣe kiri àní tó pọ̀ ní ògo àní tó gbèrè ní ògo àní tó ń tayọ ní ògo àní tó ń gbèrè ṣe lọ́pọ̀lọpọ̀
àìtó tí inú ògo kan bọ́ọ̀nù ògo inú gbé kan bọ́ọ̀nù ògo inú ṣe kan bọ́ọ̀nù inú bùkún bọ́ọ̀nù kan ìyẹn gbogbo ilẹ̀ kúnrẹ́ àìdáfẹ́ gbogbo àdé ó ṣe fún wa nípa agbára àṣẹ rẹ bẹ́ẹ̀ ni gbogbo nípa dá pẹ̀lú ògo tó kọ́ ọbẹ̀ ìsìnwá sí mi ṣe nípa agbára àṣẹ láì múra kan dájọ́ ògo ní fún orúkọ rẹ bá bọ̀ mí mọ́ fún àwọn ọ̀rọ̀ lọ́wọ́ tó ká tó lógo tó lógo tó lógo tó lógo jọ tó lè pẹ́ tó lójú wọn nípa ìfẹ́ àlẹ́gbẹ́ tó ká tó lógo látọ̀rẹ́ wa ìjẹ́gbẹ́ mo rí gbàdé ìjẹ́gbẹ́ mi fi ń pilẹ̀ ní ògo ẹ̀mí pọ̀ ní ògo àdìmọ̀ ń tayọ ní ògo àdìmọ̀ ń gbòòrò iṣẹ́ àdìmọ̀ gbogbo ó wà sí mi sẹ́ pọ̀ lápá ṣáájú ní ògo bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ lọ́wọ́ tó ká tó lógo jọ àdìmọ̀ wọn ni wọ́n gbàdé gbogbo náà àyè láti mọ pọ̀ sí ju tàtiwá lọ láti mọ gbèrò tàtiwá lọ ìjẹ́gbẹ́ mi tún gbèrè tí wọ́n tún tàṣọ mọ̀ tún lè gèsè àdìmọ̀ tuntun náà lọ́dún bọ́nà lá mọ̀ tún ògo bọ́nà ògo ju tàtiwá lọ ó ṣe bàbọ̀ mẹ̀mẹ́ mọ́ ní ní forúkọ rẹ ògo ní forúkọ pé láì àti ẹ̀mí kì yóò tún wálẹ̀ mọ́ ọmọ ṣẹ́ ọlọ́run àtóbi jùlọ ọmọ ṣẹ́ ọlọ́run lórí ọ̀fẹ́ ní gbogbo ọ̀nà mo yìn ọ́ ní gbogbo ọ̀nà mo gbórúkọ rẹ ní gbogbo ọ̀nà mo fọpẹ́ fọ ní gbogbo mo sọ pé kábíyèsí rẹ títí ayé lè gbé ọmọ jùmọ̀ ẹ̀ tí mo orúkọ ògo ìyẹn àtọ́pẹ́ ní forúkọ rẹ agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ ti Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àánú ni mo béèrè fún bàbá ọlọ́run àánú bójú rẹ̀ láti tẹ̀ mọ́ ṣàánú fún mi ní gbogbo tí ń ṣe orúkọ Jésù mi nù sọ bí di mímọ́ dàmíláre àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi àánú ni mo béèrè fún ọlọ́run ayérayé ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí ọlọ́run èmi ò ní ohun àwáwí kankan tí mo fẹ́ ṣe níwájú rẹ ju pé kí ni àdí ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí Olúwa sọ bí di bí bọ́dún rẹ sẹ́ àdí dá mi láre nípò orí ọ̀fẹ́ àti ọ̀nà àtàánú ẹ̀ tó ga jùlọ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí àánú ni mo béèrè fún o bàbá àìrí gbogbo ọ̀nà o bá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí nítorí pé ẹlẹ́ṣẹ̀ níbi ní gbogbo ọ̀nà níwájú rẹ sẹ́ àní aláìmọ̀ aláìpé níbi ní gbogbo ọ̀nà níwájú rẹ òun kan tí mo ní sọ náà ni bàbá ṣíjú àdúrà wò mí ẹ̀yà dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí sọ mi di mímọ́ dá mi láre nínú àánú àtọ̀rọ̀fẹ́ kó ga tó lógo jùlọ ògo yìí kó sì bàjẹ́ ìbòjẹ́ tirẹ̀ ó ṣe bàbá tó pé èyí ti rí bẹ́ẹ̀ ògo ní forúkọ ìpò ọ̀ṣà àlùfẹ́ ìwọ́sí dárí gbòòsẹ̀ mi wọ́sẹ̀ mi mọ́ títí àlè mímọ́ yìí mọ̀ gbórúkọ ìgbà ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayé mi nídìí ìsọdi mímọ́ mo nídìí ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tún ní ẹ̀jẹ̀ Jésù Kristi lóòrèdóòrè ọlọ́run ayérayé ẹ̀jẹ̀ agbára ẹ̀jẹ̀ yé bí ẹ̀jẹ̀ mímọ́ ni ẹ̀jẹ̀ tí kò nábà tí kò lábàrà tí kìí sá tí kìí dìbàjẹ́ Olúwa ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ ọ̀tún wa mọ̀ ṣe fún mi nínú ẹ̀ ní gbogbo gbà láìsí mẹ́sẹ̀rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi kébi kí n mọ̀ jẹ́ mímọ́ kí n mọ̀ jẹ́ mímọ́ àti kí n mọ̀ jẹ́ níbi ọkàn rẹ àti kí n mọ̀ jẹ́ ohun dùnnú ohun àmúyangàn fún Ọlọ́run àti láíláí ní gbogbo ọ̀nà nípa ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni bàbá gbogbo tó lè mọ̀ jẹ́ àwọn àkọsílẹ̀ àti àwọn àkórajọpọ̀ ẹ̀sùn ibi tá a kójọ nípa ti tèmi ni àtẹni bẹ lọ́wọ́ ẹ̀ àtẹni tá a bẹ lọ́wọ́ ẹ̀ gbogbo agbára àti pépà tó sa wọn ọ̀yà kí wọ́n di ohun tí kò sí mọ́ gbogbo tí ń ṣe Sátánì àtàrí kéré-kéré ìjọba òkùnkùn àwọn agbára òkùnkùn àwọn níbi ẹni gbogbo àwọn tí ò dára gbogbo pátá àti àwọn àti gbogbo ìgbìmọ̀ wọn bá gbogbo ju tàtí wá lọ ọ̀yà kí wọ́n tún wọ́n ìgbèkùn ọ̀gbun àìnísàlẹ̀ lọ ju tàtí wá lọ kí wọ́n há síbẹ̀ pátápátá láì àti èmi àti gbòòtì tí wọ́n gbọ́dọ̀ rírẹ́ tiwa ọmọdé kí wọ́n sọ pé àwọn gbègbè iṣẹ́ ibi kankan mọ́ ìrìbọ́ mi wẹ̀ ní mọ́tò dé aṣẹ́wọ́n wábàtà tí wọ́n agbára tó fi jọ ọlọ́run ni ọlọ́run ti pa ti kúkú mọ wájà ayé mi kò sì mọ orílẹ̀ ayé mi ní tí wọ́n pé mo fẹ́ mọ kọ̀kọ́ ti pa ti kúkú mọ wájà mi kò sì mọ orílẹ̀ ayé mi kí ni àwọn nǹkan tí ò fògo fún ọlọ́run àti inú ọlọ́dún tí ọlọ́run ò nífẹ̀ẹ́ sí kọ́mọdé fatiti gbòòrò kò nu ayé mi kọ́mọdé fífọ́ dànù kò nu ayé mi kó sì mọ di toro ayé mi kó sì mọ jẹ́ mi mọ́ ní gbogbo ọ̀nà níwájú rẹ̀ ìyẹn nìkan kọ́ àríkí wa mọ jẹ́ ìmọ́lẹ̀ èyí tí ń tàn tí ń gbòòrò tí ń lágbára sí tí ń mọ́lẹ̀ sí lójoojúmọ́ tí ó tún pọ̀ sí ní okun lójoojúmọ́ èyí tí ẹnikẹ́ni ò lè bàjẹ́ àti ẹnikẹ́ni ò lè dáwọ́ bò mọ́lẹ̀ tí ẹnikẹ́ni ò lè gbé pamọ́ èyí tí ẹnikẹ́ni ò lè ṣe níbi àríkí tó wá jẹ́ iyọ̀ èyí tó dùn tó lágbára tó tuntun tó mọ́ àní tó ṣe mú yangàn èyí tó kún fún àlàáfíà tó ga tó lógo jùlọ àti fún ògo àti ìlógo rẹ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó bẹ̀dẹ̀ bí wípé kí ni àní ẹ̀rí tó lógo tó ga jùlọ yọmọ gbẹnu àwọn èèyàn ìjẹ́ pé orí ògo sí wọlọ́run láti náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn yọmọ mi gbogbo orílẹ̀ àgbáyé tí gbogbo àwọn ti ṣe ìjọba sítánà ìjọba okùn àwọn níbi wọ́n mọ̀ wó lulẹ̀ bẹ́rẹ́rẹ́ ètí mo sì ní àǹfààní àti lè dìde mọ́ tí ìjọba ọ̀run àní yóò sì mọ pọ̀ sí fún ìjèrè ọkàn ṣùgbọ́n ìjọba ọ̀run apádi yọmọ pààrọ̀ lójoojúmọ́ àní fún kí ni àní àwọn tí wọ́n ń bọ́ nínú ìdè yípa ìrìbọmi wẹ̀rù mọ́tò orílẹ̀ inú ẹ̀jẹ̀ Jésù Kristi bàbá ṣàánú fún mi wàá túbọ̀ dàbíláàrí ìjọ àti wọn jẹ́ kí n mẹ́lẹ̀ ìgbà tí wọ́n wàá túbọ̀ dàbíláàrí ní gbogbo ọ̀nà nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ bàbá àníṣe jẹ́ kí n mẹ́lẹ̀ ìdàláàrí níwájú ènìyàn gbogbo àti ní gbogbo ní gbogbo ìgbésẹ̀ gbogbo àní kí má sì jọ bọ̀rù kó má sì bọ́sọ̀ mímu lọ́wọ́ àkí má sì jẹ́ ìtàn ní ìkẹyìn kí má sì jẹ́ apèrò sọ́kọ̀ ètí kì í gbọ́kọ̀ lọ tàbí àní ẹni tí ń jú ojú náà fáwọn èèyàn ṣùgbọ́n tó nǹkan ti kó ní ojú kan náà
nípa ìrìbọmi ìwẹ̀nùmọ́ àti ìrìbọmi nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni Ọlọ́run ayérayé ní gbogbo ọ̀nà Olúwa túbọ̀ mọ́ mú mi rí àánú oore ọ̀fẹ́ ojú rere ọ̀nà rere àti ẹgbẹ́ tí pé ìgbàlà rẹ àti ìdáláre rẹ gbà àti tí ènìyàn gbogbo láì ìsinmi ẹ̀tẹ́sẹ̀ lọ́pọ̀lọpọ̀ ayé mi kó a mọ kún fún ògo ìgbéga àti oríire àti tẹ̀síwájú tó lògùn tó ga jùlọ ní ọ̀tún àní kí mọ̀ pọ̀ sí ní ògo kí mọ̀ pọ̀ sí ní oríire kí mọ̀ pọ̀ sí ní ìgbéga tuntun iṣẹ́ ìṣàtúnṣe ọjọ́ pẹ̀lú gẹ́gẹ́ bí àṣẹ àtagbára rẹ nínú ọjọ́ tó mú kọ́ mọ yọ tún lójoojúmọ́ ẹ̀rí ayọ̀mí kó tó àmọ́ lògùn tó ga jù tàtiwá lọ lọ́pọ̀lọpọ̀ ètí gbogbogbò sì máa jẹ́ tirẹ̀ nígbà gbogbo ní ọjọ́ gbogbo orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ayérayé bàbá ìrìbọmi àti ìwẹ̀nùmọ́ tó gbogbo béèrè fún nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni ẹ̀jẹ̀ bímọ ẹ̀jẹ̀ agbára ni ẹ̀jẹ̀ tí kì í sá tí kì í bàjẹ́ tí kò sí ìrúbọ àtútù bẹ́ẹ̀ mọ́ tó tún wúlò mọ́ lẹ́yìn rẹ ni ẹ̀jẹ̀ tí sẹ̀jẹ̀ bàjẹ́ mu tuntun ní tọ́ba gbọ́ májèmọ́ àti kò sí májèmọ́ kan tó tún lè borí ẹ̀ mọ́ ni mímọ́ jọ ní orúkọ Jésù ọba ya ìrìbọ ìwẹ̀ mọ́tò lójú aṣẹ́fù tí wàá bá tó fi jọ náà ya ìrìbọ ìwẹ̀ mọ́tò lójú ẹ̀jẹ̀ Jésù aṣẹ́fù wàá tó fi jọ lọ́rùn ní gbogbo àní ìrìbọmi ìwẹ̀nùmọ́ ọ̀tún ní ẹ̀jẹ̀ Jésù ọba aṣẹ́fù wàá tó fi jọ lọ́rùn ní orúkọ Jésù ní gbogbo ọ̀nà láì àti láì kébì kì í jẹ́ mímọ́ àìníwájú Ọlọ́run níwájú Ọlọ́run àlàyé àìkíjọ́ àmúyangàn àdéhùdùnú ẹni bí ọkàn gẹ́gẹ́ bí Dáfídì ní gbogbo ọjọ́ ìbí láì àti láì ti gbogbo agbára tó fi jọ ní orúkọ Jésù Kristi ìyá nípa ìrìbọmi ìwẹ̀nùmọ́ tó nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni mímọ́ mọ́jú àní gbogbo tí ń ṣe àwọn ìsàn àtàwọn àkọsílẹ̀ gbogbo tá a kójọ nípa tèmi ni àti ẹni bẹ̀rẹ̀ lọ́wọ́ àti ẹni tá a bẹ̀rẹ̀ lọ́wọ́ àti gbogbo agbára àti pípẹ́ àti òsàn gbogbo pátá àti gbogbo ilé àtọ̀rọ̀ ya kún odò tí kò sì mọ́ láì àti láì orúkọ ti Jésù Kristi àní gbó nípa ìrìbọmi ìwẹ̀nùmọ́ tó nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni bá ba Ọlọ́run ayérayé rẹ̀ àti sátánà àti kéré gbogbo àwọn èèyàn búburú ni àti sátánà àti àwọn olùkọ́ wa níbi àwọn kàní sẹ́yìn búburú ni ìyá jùtà àti wọn àti kí wọ́n wọnú gbèkún ọgbọ́n àìnísàlẹ̀ jùtà àti wọn pátá láì àti láì àti wọn gbọdọ̀ náfọ̀dá àti lè rántí bàbá wọn kò ṣèṣe mọ́ láti nípa àwọn gbègbè ṣẹbi àbúburú kankan mọ́ nípa agbára tó fi jọ lọ́rùn ni yóò ọtún Jésù Kristi nípa ìrìbọ ìwẹ̀ mọ́tò dé Jésù bàbá mẹ̀mí mímọ́ ọ̀yá àìníbọ̀ wájà mi kò sì mọ rírẹ̀ yìí bí ní gbogbo gbàdóòrè kí ní àwọn nǹkan tí ó fògbà àti fún Ọlọ́run àti wọn lòdù tí èyí ṣe fẹ́ wọn lọ́nà ayé mi kọ́mọ̀jì fàtútù gbogbo ní ọ̀rọ̀ ni pé nọ́mbà túlà sí èsì pé ọ̀rọ̀ nọ́mbà fẹ́ àdìkọ́mọ̀jì fífọ́ dàrú kó lè kó sì bẹ́ẹ̀ ju joru tóru ọkọ̀ kò gbọ́dọ̀ dáfàní àti padà sọ ayé mi mọ́ ọkọ̀ tó gbọ́dọ̀ dáfàní àti lè wà lú ayé mi mọ́ sẹ́ láì àti láì ní gbogbo ojú ayé mi kí ibẹ̀ jẹ́ ìmọ́lẹ̀ àdìtótọ̀ tó gbòòrò tó lágbá tó gbilẹ̀ tó ta tó lógo jùlọ èyí tí kì í dúró àṣùgbọ́n tí mọ́lẹ̀ sì ti ń gbòòrò sí ti lágbá jù ọ̀tún lójú mọ́tẹ́lẹ̀ kí o lè pàtẹ́lẹ̀ kí o lè pàtẹ́lẹ̀ kí o lè gbé pamọ́ iyọ̀ tó dùn tó lágbá jùlọ tó mọ́ tó funfun tó ní àdì tó ṣe mú yàgẹ́ nígbà gbogbo àdì tí ń sàrọ̀ tí ń sàǹfààní tó dára tó lógo jùlọ àdì fún gbogbo rẹ̀ pátápátá nígbà gbogbo ọjọ́ gbogbo èyí fún ògo àti ìlógo rẹ̀ ìtọ́pẹ́ àdì ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn níbi gbogbo ní gbogbo àgbẹ̀rẹ̀ ayé àdìwò tẹ̀ tó kún fún èrè tó lógo tó ga jùlọ èyí tẹ́ pé oore èyí oore ọpẹ́ oore ògo yóò mọ̀ gbẹnu wọn nígbà gbogbo tí gbogbo ayé ó sì gbọ́ mìtìtì gidi gan àìní fún pa oore èyí oore ògo sí wọn Ọlọ́run aláyé tí gbogbo tí ṣe ìjọba òkú sí tẹ́lẹ̀ gbogbo àyè ọmọ wúlò pátápátá gbogbo lójoojúmọ́ tí gbogbo àwọn níbi àìgbogbo àdìwò sì mọ̀ pàmì tẹ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n àdìgbò kò sì mọ̀ gba ìtúsí ìjẹ́ pé ìjọba orí yóò tún mọ̀ gbòòrò ṣe ìjọba kò yóò sì mọ̀ dínkù lójoojúmọ́ yóò orúkọ Jésù Kristi nípa ìrìbọmi ìwẹ̀ mọ́tò ilé ẹ̀jẹ̀ Jésù bàbá mẹ̀mí mọ́ àìní wọ́n túbọ̀ sànú fún mi ní àtúbọ̀ dá mi lẹ́jọ́ àti wá lọ àtúbọ̀ dá mi lẹ́jọ́ àti wá lọ jẹ́ kí wọ́n rí ìdálẹ́ àgbàtọ́jọ́ jẹ́ kí wọ́n pọ̀ ní ìdálẹ́ àti wá lọ nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbi gbogbo níwájú gbogbo tí wọ́n bá ṣe ti bu agbára tó fi jọ́ lọ́rùn ni ìjọba ọ̀run àìkọ́ mọ̀ ṣe bọ́ sọ̀rọ̀ mọ́ lọ́wọ́ àìkémi kí má ṣe jẹ ní tí àìní ó ń pèrò sọ́kọ̀ ṣùgbọ́n tí kì í bọ́kọ lọ àìké má ṣe jẹ sábọ̀ tó ojú náà fún yẹn ṣùgbọ́n tó ń kẹ́ tí kò kó lójú kan náà ìrìbọmi ìwẹ̀ ní mọ́tò lórí náà ẹ̀jẹ̀ tí wọ́n bá ṣe fún pátá tó fi jọ́ lọ́rùn ni nínú ọ̀pọ̀lọpọ̀ àánú òòrùn ọ̀fẹ́ àtọ́jú rẹ̀ ju àti wá lọ yẹ kí tó mọ rí àánú oore ọ̀fẹ́ ojú rere ìyọ́nú ọ̀nà rere àti tèrè gbogbo yà kí tó mọ rí wọn ju tàtí wọn lọ yà kí tó mọ rí wọn gbàtà tí wọn lọ kí tó mọ rí wọn gbàtà tí wọn lọ àyè kí tó mọ rí wọn gbàtà tí wọn lọ ní gbogbo ọ̀nà àdínní ògo yà kí bọ̀ pọ̀ kí simọ́tà kí simọ́lékè sáà tí wọn bá tóbi jọ lọ́rùn àdínní ògo kí bọ̀ pọ̀ kí simọ́lékè kí simọ́tà ní orúkọ Jésù bá tóbi jọ lọ́rùn ni àdínní ọ̀tún ní ọ̀tún tí wọn bá tóbi jọ lọ́rùn ni àdín gẹ́gẹ́ bí àṣẹ àtagbára ní ọjọ́ tó ń yọtún pẹ̀lú ògo tuntun ni àti ebi àṣẹ àṣejọba àdígbò àkàbọ̀ yọtún pẹ̀lú ògo tuntun lójoojúmọ́ àkàbọ̀ yọtún pẹ̀lú lójoojúmọ́ nípa agbára àṣẹ yà kí bọ̀ pọ̀ díẹ̀ èrè tó lóògùn tó ga tó jọdọ ọtún ojoojúmọ́ àti wàá lọ lórúkọ Jésù Kristi nígbà gbọdọ yọgbó àyàkìjẹ tí ó pọ̀ ní ògùn tó ga tẹ tó pẹ ní ògùn tó ga sórí gbàgbó ojoojúmọ́ nípa ìrànlọ́wọ́ àánú àtúnfẹ àtọjú àti ọ̀rọ̀ lọrẹ rẹ àti tèèyàn gbogbo tí ìwọ nígbà lójoojúmọ́ àyètò àti mọ mi rí àánú àtúnfẹ àtọrọ rẹ àtọjú rẹ àtọyàn gbogbo àti mọ mi rí àti wàá lọ ògùn kó sì mọ jẹ tí wọn bó ṣe bó ju àti wàá lọ òṣìṣẹ́ bàbá tó pé èjì rẹ ògo ní fúnukọ tí àyè mọ ilé mọ gbórúkọ rẹ dá. agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ Ọlọ́run wa ẹ̀kọ́nù mi lójijì
kó sì mọ̀jù pẹ̀lú agbára tó tayọ tó lógo jùlọ tí gbogbo agbára ni èyí tó wà nínú kó àtàjíǹde Jésù Kristi ni èyí tí gbogbo agbára yàtọ̀ tó wà níkàáwọ́ Jésù Kristi ni ní gbogbo ọ̀nà kí tó pọ̀ sí ní agbára kí tó jẹ́ agbára ṣùgbọ́n àti wà nínú Ọlọ́run àti nínú Jésù Kristi ẹ̀mí ìfẹ́ òtítọ́ tó tayọ tó lógo jùlọ tí kò nẹgbẹ́ tí kò lódiwọ̀n tí kò ní ẹ̀tàn kankan nínú ọ̀rọ̀ akótó wa kọ́ọ̀nù mi jù àti wá lọ àwọn ọ̀ràn lọ gbà kọ́gbì tó lógo jùlọ ọ̀yà kí tó a mọ̀ rí gbà lórí ohun gbogbo tí sì tẹ̀ pápátá àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná bìbí mọ Ọlọ́run aláàyè tí gbogbo agbára tí kò lẹ́gbẹ́ tí kò lódiwọ̀n tí kò ní àkàwé tí kò lábẹ́jọ kóòdù mi àpòsí mọ́jọ lódìdí gbogbo ọ̀nà àìké tó àpòsí lágbára kí tó lágbára àti máa lọ Ọlọ́run àti inú Jésù Kristi àti máa lọ àìtí gbogbo agbára yìí tó wà nínú kó àtàjẹ Jésù Kristi ni tí gbogbo agbára ayéyàtọ̀ tó wà ní káwọ́ Jésù Kristi ni tí gbogbo agbára tó wà nínú orúkọ Jésù àti ẹ̀jẹ̀ Jésù Kristi ni àìtí gbogbo agbára tó lọ fi jọ́lọ́run ní orúkọ ti Jésù Kristi yà kékọ́ fún ìfẹ́ tó ga tó lógo tó lẹ́gbẹ́ tó lógo tó nákàwé èyí tí kò ní ẹ̀tàn kankan nínú àti ẹ̀ríkèrè kankan nínú èyí tí kò dé àdé àbòsí kankan lórí tó ẹgbẹ́ ó ń fi ògùn àti fọlọ́wà ní gbogbo ọ̀nà àwọn ọ̀nà owó tó ká tó lògùn tó ń tẹ̀lé pé àkíwá bẹ̀rẹ̀ sí rí wọn bá ní orúkọ tí Jésù Kristi ayé mi kọ́ bẹ̀rẹ̀ sí kó fún ìyàrá àti èrè tó lògùn jùlọ àní orúkọ tó ìdẹ́ mọ́ kọ́ ayé mi ńlá mọ̀jọ dídí ẹ̀yà kọ́ọ̀dù mi ẹ̀yà mọ̀jọ dídí ẹ̀yà kọ́ọ̀dù mi àní kó fún ìfẹ́ òtítọ́ dodo ètò ọ̀kà tẹ́lẹ̀ tó dòwò tó dákàwé tó dàbíjọ àìtọ́ bá kí orúkọ Jésù Kristi ìtẹ́ ẹgbẹ́ ayé mi bẹ̀rẹ̀ sí gbogbo tó bẹ̀ àwọn ọ̀nà gbà kọ́ gbé láti bọ̀ wẹ́ àkíwá sí rí wọn gbà ní orúkọ Jésù ìdẹ́ mọ́ kọ́ọ̀dù mi àmọ̀jọ dídí kọ́ọ̀dù mi àmọ̀jọ dídí orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá ẹ̀yin ẹ̀mí mímọ́ Ọlọ́run kọ́nù mi ti gbogbo agbára tí kò nákàwé èyí tí a kò lè ròyìn rẹ̀ tán ní gbogbo ọ̀nà kò sì mọ́jú ònú ayé mi ní gbogbo gbà ní ọ̀tún ní rere láìsinmi àti láṣàárẹ̀ kí tún wá pọ̀ sí ní agbára àti nínú kí tún jẹ́ agbára ju tàtí wá lọ nínú Ọlọ́run àti nínú Jésù Kristi àní ní ìfẹ́ èyí tó múnádóko tó kọjá tá a lè fọ tá a lè mọ ròyìn bóyá kí n bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí ní ojoojúmọ́ láti mọ ṣohun gbogbo gẹ́gẹ́ bó ti tó àti bó ṣe yẹ níwájú Ọlọ́run àti níwájú ènìyàn àní ògo kó sì mọ jẹ́ tọ́ Ọlọ́run nínú ayé mi nípa àwọn ìrànlọ́wọ́ gbàkọ́gbì ìtólógo jùlọ àní tí bẹ̀rẹ̀ sí ní rí gbà láti fi gbogbo wa àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná bìbí mọ Ọlọ́run aláṣẹ tí gbogbo agbára èyí tí a kò lè ròyìn tí a lè sọ nípa rẹ̀ tán ni ọ̀yà kóòlù mi àkóṣùbọ̀jọ̀ lódìdí ọ̀yà kóòlù mi àkóbọ̀jọ̀ lódìdí ní gbogbo ẹ̀ kóòlù mi àmọ̀jọ̀ lódìdí ní orúkọ ti Jésù Kristi ti náà ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀yà àìkí tó pọ̀ sí ní agbára àìkí tó bá jẹ́ agbára nílò ọ̀sán àti wà lọ àìní Ọlọ́run àti inú Jésù Kristi ní gbogbo ọ̀nà tí gbogbo agbára ayé àtọ̀ tó wà ní kàbọ̀ Jésù Kristi ni èyí gbàgbà tó wà ní orúkọ àtàjẹ́ Jésù Kristi ni tó wà ní ẹ̀jẹ̀ Jésù tó wà ní orúkọ Jésù àti gbogbo agbára tó wà fi jọ́ lọ́rùn ni àìkí kó fún ìfẹ́ tó tayọ tó lógo tó lẹ́gbẹ́ tó lójú wọn èyí tí kò ní ẹ̀tà tàbí kékeré nínú èéfì òtún òdodo ni àìtí kò ní iye tí kì í ṣe ìyàtọ̀ láàrin ju àti ẹlẹ́ àti sun gbogbo gẹ́gẹ́ bí ìtọ́ni àti kọ́ni àtẹ̀lẹ́ àti gẹ́gẹ́ bó ṣe wọ Ọlọ́run àlàyé àìdọ́nà tó tọ́nà tó yẹ níwájú láti níwájú èdè gbogbo ní orúkọ Jésù Kristi èyí dẹ̀ mọ́ kọ́ ayé mi kò sí mọ́jọ́ lóde ya kọ́ ayé mi kò sí lóde àìní gbogbo àìní kìkú fún ìfẹ́ àtọ́ta tó rògbò jùlọ ni èyí kò lẹ́kẹ̀ẹ́ tó dẹ̀gbẹ́ kankan nínú èyí ẹgbẹ́ àì gbogbo rẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ àgbẹ̀ bí àdáyé lọ àdìbò tí mo ṣe gbogbo lọ́nà tó bá wọ Ọlọ́run àti ènìyàn gbogbo ìtẹ́gbẹ́ àní àwọn ọ̀nà ló gbà kọ́ gbé ìtẹ́gbẹ́ àdìbò bẹ̀ sí ní ìgbàdí gbogbo ọ̀nà àdìbò bẹ̀ sí ní ìgbàdí gbogbo ọ̀nà ayé mi ó tún bọ̀ kú fún tẹ̀síwájú tó ga tó lògò nígbà gbogbo ọ̀yà ilé mọ̀ kọ́ ayé mi ní amọ̀jọ dídé kónú mi amọ̀jọ dídé ẹ̀ kónú mi lójú dídé àìkú ẹ̀mí kónú ẹgbẹ́ yẹn mi wá kókó fún tẹ̀síwájú tó ga tó lògò jọ ní orúkọ ti Jésù Kristi agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ Ọlọ́run alààyè tí gbogbo agbára ìtọ́ga tó tóbi jùlọ tó lógo jùlọ kónú mi kò sì mọ jù ní gbogbo ọ̀nà láì sinmi àti láṣàárẹ̀ ní ọ̀tún àdìsẹ́ kí mi ò tún wá pọ̀ sí ní iná mi máa ta gbọ́ Ọlọ́run ju tàti wá lọ tí gbogbo agbára ni ayàtọ̀ tó wà ní kàwọ́ Jésù Kristi tí gbogbo agbára ni ìtọ́ wà nínú kó àti àjíǹde Jésù Kristi tí gbogbo agbára ni ìtọ́ wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí gbogbo agbára tó wà ní orúkọ Jésù Kristi tí gbogbo agbára tó náà fi ń jẹ́ Ọlọ́run atóbi ológo jùlọ ni láti fi gbogbo wa gúúsù àríwá ìlà oòrùn ìwọ̀ oòrùn ya àwọn ọ̀rọ̀ lọ́wọ́ tó ta tó lógo jùlọ kí n bẹ̀ sí rí wọn gbà ní gbogbo ọ̀nà láì sinmi àti láṣàárẹ̀ nípa ìfẹ́ tí ọ̀lẹ́gbẹ́ tí olórí wọn tí kò ní àkàwé tí a kò lè ròyìn rẹ̀ tán ni àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná mi mímọ́ Ọlọ́run aláṣẹ
tí gbogbo agbára tí kò lódiwọ̀n, tí gbogbo agbára tí kò lẹ́gbẹ́, tí gbogbo agbára tí àkọlé ròyìn tọ̀dẹ̀ ọ̀yà kóòdù mi kò sì mọ̀jọ́ dídí ní gbogbo ọ̀nà, kóòdù mi amọ̀jọ́ dídí ní gbogbo ọ̀nà, àìkú mi kò mọ̀jọ́ láìsí mẹ́ta ní orúkọ Jésù Kristi tí àgbà kí tó pọ̀ sí àgbà pápátá nínú láti Jésù Kristi àti wa lọ, tí gbogbo agbára ni ayé àtọ̀tọ̀ wà ní kàwọ́ Jésù Kristi ni, àti gbogbo agbára tó wà nínú kó àti àjíǹde Jésù Kristi, tí gbogbo agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù àti orúkọ Jésù Kristi, tí gbogbo agbára tó lọ fi jọ́lọ́ àtòbí ológo jùlọ, àìnípa ìfẹ́ àìlẹ́gbẹ́ tó ga tó lógo tó lòdì wọn yàn ya àwọn ìrànlọ́wọ́ àìláti gúúsù, àwọn ìrànlọ́wọ́ àìláti ìlà oòrùn, àwọn ìrànlọ́wọ́ láti ìwọ̀ oòrùn, àwọn ìrànlọ́wọ́ láti àríwá wá àìrígun bẹ̀rẹ̀ àgbẹ̀rẹ̀ akébèrè sí rí wọn gbà lọ́pọ̀lọpọ̀, àwọn ìrànlọ́wọ́ ògo, àwọn ìrànlọ́wọ́ gbéga, àwọn ìrànlọ́wọ́ àṣeyọrí gbogbo yà akébèrè sí wọn lọ́pọ̀lọpọ̀, àwọn ìrànlọ́wọ́ àlùyọ tó ga tó lògo akébèrè sí wọn gbà lọ́pọ̀lọpọ̀, èyí tí ó mú kí ayé mi kó tó bọ̀ kún fún ìyanu àti èrè tó lògo tó ga jọ ọ̀yà akébèrè sí àwọn ìrànlọ́wọ́ orúkọ Jésù Kristi, akébèrè sí àwọn ìrànlọ́wọ́ orúkọ Jésù, ìdẹ́mọ̀ kọ́ ayé mi lórí kò sí mọ́jú dídí, ìdẹ́mọ̀ kọ́ ayé mi kò sí mọ́jú dídí, ìdẹ́mọ̀ kọ́ ìròyìn kò sí mọ́jú dídí, àti wọn tó pọ̀ sí ní agbára àṣà tìmí tó dájú lórúkọ Jésù Kristi, ìdẹ́mọ̀ kọ́ ní gbogbo àwòkọ́ ìkó sì mọ́ Jésù náà pátápátá. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Gbọ́ fi ìtara gbàdúrà, béèrè fún ẹ̀mí mímọ́ yẹn gidi gan láti lè kó fún ìfẹ́ tútù àti dúdúdú. Sọ ń gbọ́ nípa ìfẹ́ tó tayọ kébẹ̀ sí rí àwọn ìrànlọ́wọ́ gbà. Ìtọ́pẹ̀ fún pé ìwọ gẹ́gẹ́ fúnra rẹ ọgbọ́rọ̀ jẹni tó kún fún ìfẹ́ òtítọ́ àti òdodo. Jọ pé láyé sí ìfẹ́ àwọn ìrànlọ́wọ́ èkó ṣíṣe láti rí wọn gbà. Má jẹ́ kí ìkúrọ́ fún ọ. Láyé sí ìfẹ́ òtítọ́ àti òdodo àwọn ìrànlọ́wọ́ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ kò ṣíṣe láti rí wọn gbà. Àwọn ìrànlọ́wọ́ tí o lè máa rí gbà òun náà ni àwọn ìrànlọ́wọ́ ọ̀dọ̀ Sátánì wá tí ó bá ti sí ìfẹ́ òtítọ́ àti òdodo nínú ayé rẹ̀. Ẹnikẹ́ni yòówù kó wù kó jẹ́ tó bá jẹ́ pé ìfẹ́ tàn ló bá ń lò, kò sí àwọn ìrànlọ́wọ́ kankan tó lè rí gbà látọ̀dọ̀ Ọlọ́run wá bí kò sí pé látọ̀dọ̀ Sátánì. Mọ́ sì gbàgbé gbogbo ìrànlọ́wọ́ tó bá jẹ́ pé ìrànlọ́wọ́ Sátánì ni àbùkù tó ga tó gojú tó níbẹ̀ lọ́gbẹ̀ ní mọ́ ti bẹ̀ jáde o. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Mo kún fún iná ẹ̀mí mímọ́ Ọlọ́run àti gbogbo agbára èyí tí a kò lè sọ tá a kò lè ròyìn rẹ̀ tán. Ó jòyún ayé mi lọ́pọ̀lọpọ̀, mo wá tún pọ̀ sí ní agbára, mo tún jẹ́ agbára sí ní ọ̀sán àti àwọn orí ní Ọlọ́run àti nínú Jésù Kristi. Gbogbo agbára ayé àtọ̀tọ̀ wà ní kàwọ́ Jésù Kristi ni, tí gbogbo agbára tí kò lẹ́gbẹ́ tí kò lójú wọn ni èyí tó wà nínú kó àti àjíǹde Jésù Kristi tó wà nínú ẹ̀jẹ̀ Jésù àti orúkọ Jésù tó lọ fi ń jẹ́ Ọlọ́run ayérayé ni ní gbogbo ọ̀rọ̀ láti bí gbogbo wa àwọn ọ̀rọ̀ lọ́wọ́ tó lógo tó ga tó lẹ́gbẹ́ tó di wọn àti mo bẹ̀rẹ̀ sí rí wọn gbà nínú ògo tó ga tó lùkọ́ mo bẹ̀rẹ̀ sí ní pọ̀, mo bẹ̀rẹ̀ sí ní gbòòrò, mo bẹ̀rẹ̀ sí ní ṣe rere, mo bẹ̀rẹ̀ sí tayọ, mo bẹ̀rẹ̀ sí ti ní ògo bọ́ọ̀lù ògo nígbà abọ́gà ní ìṣèlú òṣèré pẹ̀lú ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn Ọlọ́run alẹ́ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi, ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì. Iná ẹ̀mí mímọ́ Ọlọ́run àìpẹ̀lú agbára tó ta tó lógo tó lẹ́gbẹ́ tó dùn ó kàn ayé mi ó ń jò lódìdí ní gbogbo ọ̀nà pẹ̀lú agbára tí a kò lè sọ tán tá a kò lè rìn tá a kò jẹ́ kọ̀ lẹ́gbẹ́ tí kò lójú wọn ni mo á tún pọ̀ sí ní agbára, mo tún ta sí ní agbára nínú Ọlọ́run àti nínú Jésù Kristi ní ọ̀tún àti wọn lọ tí gbogbo agbára ayé àtọ̀tọ̀ wà ní kàwọ́ Jésù Kristi àti gbogbo agbára ayé tọ́ka tó lógo tó lẹ́gbẹ́ tó lógo tó wà nínú kó àtàjílẹ̀ Jésù àti ẹ̀jẹ̀ Jésù àti orúkọ Jésù Kristi èyí tọ́lọ̀ fi jọ́lọ̀ wà ayérayé ní orúkọ Jésù Kristi. Àwọn ọ̀rọ̀ lọ́wọ́ tọ́ka tó lógo láti fi gbogbo wádìí èyí tó fọ́pọ̀ ògo àwọn ọ̀rọ̀ lọ́wọ́ gba kọ̀ọ̀bì láti fi gbogbo wá sí àdìbọ̀bẹ̀ sí ní wọn gbà bẹ́ẹ̀ àwọn ọ̀rọ̀ lọ́wọ́ tó lógo tó tọ́ka tó tẹ̀gbẹ́ tó tẹ̀gbẹ́ tó lógo tó nàkàwé àyè láti gbọ́ àbọ̀bẹ̀ sí ní wọn gbà báyìí ayé mi wọn tẹ̀síwájú nínú ògo ju àti wọn lọ, ayé mi gbòòrò nínú ògo àti wọn lọ, ayé mi ta nínú ògo àti wọn lọ, ìdàgbàsókè tó lógo tó ó ń jẹ́ tèmi ju àti wọn lọ, ìbùkún tó lógo tó ó tẹ̀ tó ń gbé ọgbọ́n ayé mi àti wọn lọ, àìrí gbogbo ọ̀rọ̀ àdìbò tó ti ní ògo ní ògbéga ní òṣèré bọ́ọ̀nù òṣèré àti wọn lọ sí ìrànlọ́wọ́ gba kọ̀ọ̀bì tó lógo tó àìrí òbẹ̀ ti ní gbogbo ọ̀dọ̀ àyè tó wá ń gbàgbé àti wọn láti mọ gbìlẹ̀ láti mọ bò láti mọ sọ̀rọ̀ nínú ògo àwọn ọ̀rẹ́ gbọ́ bá pẹ̀lú ògo tó kọjá ó wá sí mi sílẹ̀ ìmúra kan dání nígbà tí ipò tó kún fún ẹ̀rẹ́ tó lọ́ga tó lógo tó lógo Jésù Kristi nípa àwọn ọ̀rọ̀ lọ́wọ́ tó lógo tó àti láti mọ orí láti gbogbo wá láti tẹ̀mí wa ní orúkọ tí Jésù Kristi ayé mi ò tó gbọdọ̀ àdúrà tí kúrò àti ìdílé àti òṣìkà kan láì ti láì nígbà gbogbo àdébí gbẹ̀rẹ̀ ní ògo ìbí sùnmọ̀ gbẹ̀rẹ̀ sùnmọ̀ tàbí sùnmọ̀ ní tàbí sàtò ògo sùnmọ̀ tàbí ògo sùn àti wa lọ nípa ìrànlọ́wọ́ àti pàmì sí nípa ìfẹ́ tó ga tó lógo láti rẹ̀ tẹ̀mí wa ní orúkọ Jésù ìdẹ́bọ̀ ó kọ ayé mi ó jò dìde ó kọ ayé mi ó jò dìde àyè ó sì mọ̀ jù tó lójú bọ́ ògo títọ́ yóò sì mọ̀ títọ́ láì àti láì ní orúkọ tí Jésù Kristi. Agbàdúrà ní orúkọ tí Jésù Kristi Olúwa wa, àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Mo kún fún iná ẹ̀mí mímọ́ Ọlọ́run àti gbogbo agbára èyí tí kò lódiwọ̀n tí kò nàkáyọ̀ tí kò lẹ́gbẹ́ pẹ̀lú ìfẹ́ tó ta tó ga jù látòkè mi látòtò lọ́rùn àlàyé wa. Bẹ́ẹ̀ ni ó ń jòlú ayé mi lọ́pọ̀lọpọ̀ mo wá tún wá jẹ́ lágbára mo tó pọ̀ sínú agbára nínú Ọlọ́run ju tàtẹ̀wá lọ.
ní gbogbo ọ̀nà àní èmi nínú Jésù Kristi ní Ọlọ́run mo di àpáta ti gbòòlù tí ń kọlù tí ń lọ̀lù ló tí mo di ní àtàjọrò tí ń jọrò torutoru èké ìta pé tó bá kọlù mí àní ó di fífọ́ tuntun láà ní àtúnṣe kankan ògo sì jẹ́ tọ́lọ́run àní gbogbo ọ̀nà àní nínú ìfẹ́ tó ga tó lògo tó lẹ́gbẹ́ tó dojú wọn ti ṣe tọ́lọ́run alààyè ni mọ́àdé tó ń tayọ láì sinmi àti láti ní ọ̀tún lójoojúmọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná bèbí mọ Ọlọ́run wa láti gbogbo agbára èyí tí àkọlé òròyìn tán àkọlé sọ nípa ìtàn tí kò ní àkàwé tí kò lè gbé òní àyè ó kọ ayé mi ó ń jòdòdì pẹ̀lú ìfẹ́ tó ga tó lògùn tó lè gbé tó lójúmọ́ tí kò ní àkàwé tí kò lè fi jọ ti ṣe ìfẹ́ Ọlọ́run wa láyé ni bẹ́ẹ̀ ni àyè mo tún jára agbára gbogbo ọ̀rọ̀ ìjà tí wọ́n lọ mo tún pọ̀ sí ní agbára ní ọ̀tún lójú ní gbogbo ìjà tí wọ́n lọ àyè nínú Ọlọ́run àti nínú Jésù Kristi ni ti gbogbo agbára àtìkà tó tẹ̀ bẹ́ẹ̀ wà ní àyè tó ta tó lògùn agbára yàtọ̀ tó wà ní kàwọ́ Jésù Kristi ni èyí tó wà nínú kó àtàjẹ́ Jésù Kristi ni èyí tó wà nínú ẹ̀jẹ̀ Jésù àti tó wà nínú orúkọ Jésù Kristi ni àyè ti gbogbo agbára èyí tó lọ fi jọ́ Ọlọ́run ayé rẹ̀ tóbi olóògo jùlọ ni àìnípa ìfẹ́ tọ́ka sí olóògo jùlọ àní ìbínú Jésù Kristi ní Ọlọ́run ni àní gbòdì àní àpáta jìgbòlù èyí tó ń kọlù èyí tó ń lọ lulu èyí tó ń lọ lulu tó ń tún ìjẹ́pẹ́ ìkéyìí tó wà kọlù ó di fífọ́ tuntun láti aṣọ kankan àní gbòdì ní àtàjọrò èyí tó ń jòrò tóró èyí jẹ́ pé àní kò ṣòwò kó wò ká gbà kàbí ìjọba kàbí gbèmọ̀ kàbí ẹnikẹ́ni kan èyí tó tún lè dúró wájú mi fún ìjọba àbíjà bẹ́ẹ̀ kàbí Ọlọ́run wọn láì àti láì orúkọ Jésù àìtí tayọ gbòdì tó ń tayọ pẹ̀lú agbára àtàṣà àtúrọ̀ pẹ̀lú ìfẹ́ tó ga tó lògùn tó lè gbọ́dọ̀ lọ ó ní orúkọ Jésù ìdílé bó kọ́ ayé mi ó jòrò àyókọ́ ayé mi ó jòrò pátápátá àìrí gbogbo ọ̀nà àìrípa èmi ní Jésù Kristi náà pẹ̀lú ìfẹ́ tó ga tó ìgbọ́tò dùn mo di apáta dìgbòlù àti kọlù tí ń lọ lóró àdìbò ti ní àtàjọrò ètí ìjọ tó tóró àìjẹ́pẹ́ òkú èyí kò tó bá kọ̀dà kókó sẹ́mi tí ṣe tèmi tó akọ̀lù kó ṣe tèmi sẹ́ ojú fọ́ tútù àìláì náà tù kankan nígbà tí ògo ìṣì ìjẹ́tọ̀ yóò sì mọ̀ láì àti láì orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi borúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná mi mímọ́ Ọlọ́run alààyè ó kọ́ ọ̀run mi lódìdí ó sì jó pẹ̀lú agbára tó ga tó ta ojú ẹ̀gbẹ́ tó lójú wọn ní gbogbo ọ̀nà àní jújà tí wọ́n á lọ èmi nínú Jésù Kristi ní Ọlọ́run ni mo di ẹrù tó ń gbé ẹrù gbogbo mi jìnnìjìnnì tó ń gbé jìnnìjìnnì gbogbo mi àní ìyọnu ìnira ìdíwọ́ ìdènà àtakò àti ìpọ̀lójú kankan kò ṣe fún mi mọ́ láti ibikíbi yòówù kó wà nípa ìfẹ́ tí ọ̀lẹ́gbẹ́ tí ó dojú wọn látòkè látọ̀dọ̀ Ọlọ́run alààyè wa ti gbogbo agbára ayé àtọ̀run ni ètò wà ní kàwọ́ Jésù Kristi tó wà nínú kó àtàjẹ́ Jésù tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi ni ètò wà ní orúkọ Jésù Kristi ìtọ́lọ̀ fi ń jọ́lọ́run ayé ni àdìgbò di ẹrù tó ń gbẹ̀rù gbogbo mi jìnnì tó ń gbé jìnnì gbogbo mi nípa ìbínú Jésù Kristi ní Ọlọ́run ni ìyọ̀rọ̀ àbínú àkókò sí fún mi mọ́ èyíkéyìí ẹnikẹ́ni agbára yòókù tó bá dìde ìyọ̀rọ̀ àbínú fún mi gbígbẹ́ odi gbígbẹ́ dà ti gbogbo kíkú ikú bẹ̀rẹ̀ sí mọ́ kó láì ti gbogbo wíwọ́ gbọ́dọ̀ àwọ̀ gbọ́dọ̀ ti gbogbo á ṣe pariwo àti gbogbo rẹ̀ pátá pé orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi iná bèbí mọ Ọlọ́run àti gbogbo agbára tó ga tó lógojọ ó kún ayé mi ó sì jó lódìdí ó kún ayé mi ó jò lọ́pọ̀lọpọ̀ láì sí mẹ́ta lọ́pọ̀lọpọ̀ nípa ìfẹ́ tó ga tó lógojọ lẹ́gbẹ́ tó lọ láti láti tẹ̀mí wá àti gbogbo agbára tó ga tó lẹ́gbẹ́ tó lójú wọn ni àìlátọ̀dọ̀ Ọlọ́run láti Jésù Kristi àní mo tún pọ̀ sí ní agbára bó tún agbára ní ọjọ́ àti wa lọ nínú láti nínú Jésù Kristi ni ti gbogbo agbára tó wà ní kàwé Jésù gbogbo agbára tó wà nínú kú àti Jésù àti orúkọ Jésù Kristi ni àti gbogbo agbára tó fi jọ́lọ̀ wọn ayére àtòbí olóògo jùlọ ni àìní gbogbo ọ̀nà bó di ẹrù àìtó gbé ẹrù gbogbo mi bó ti jìnnìjìnnì ètò gbé jìnnìjìnnì nípa èmi nínú Jésù Kristi nínú Ọlọ́run ni mo di ẹrù tó ń gbẹ̀rù gbogbo mo ti jìnnì tó ń gbé jìnnì pátá ní gbogbo orúkọ Jésù Kristi ni àìní kò sí ìyọnu àbíjìnnì àbíjìwà àbíjìnnì àbẹ́ta kọ̀ọ̀kan fún mi mọ́ àìní kò tún sí ìdádúrà àti ìdẹ̀wọ́ kan fún láti mọ̀ sí láti mọ̀ gbìlẹ̀ láti mọ̀ pọ̀ ní òwúrọ̀ èyíkéyìí agbára àbíjọba gbìmọ̀ kó tó bá dọ̀wọ́ sí àìlójúṣe ikú àbùkù láyé àìlójúṣe agbèdà àti gbogbo àìlójúṣe agbogbo láti ṣègbè pátá láì kò síbi kankan láì sí àdùn kankan àti òun àti gbogbo agbára àti gbìmọ̀ àti pẹ́pẹ́ gbogbo àti gbogbo rẹ̀ pátá ní orúkọ ti Jésù Kristi àìkò tún sí agbára àbíjọba àbígbìmọ̀ kan àbí ètè kan àbí ẹnikẹ́ni àìtọ́ bá tún dìde ìyọnu àbíní àbígbé kan nípa ṣèbíṣẹ́ àìlójúṣe ikú àbùkù láyé lójúṣe agbèdà àti gbogbo àìlójúṣe agbogbo láti ṣègbè pátá àti òun àti gbogbo pẹ́pẹ́ àti gbogbo gbìmọ̀ àti gbogbo ìrìnà pátá gbogbo ní orúkọ ti Jésù Kristi àti inú ìbínú Jésù Kristi ní Ọlọ́run rẹ̀ mo di ẹrù ètò ń gbẹ̀rù gbogbo mi lójijì ni ètò ń gbẹ́jì ní gbogbo pátá ètò iná mi Ọlọ́run àti agbára tó ga tó lóògùn tó lẹ́gbẹ́ tó lè mọ̀ ó kọ́ ayé mi ó jò dédé ó kọ́ ayé mi ó jò dédé gbogbo ó sì jẹ́ tó yóò sì mọ̀ jẹ́ tán láì àti lára ní orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo kún fún iná mi mímọ́ Ọlọ́run ara rẹ̀ ti gbogbo agbára èyí tí a kò lè sọ nípa rẹ̀ tán èyí tí kò lẹ́gbẹ́ tí kò lójú wọn bẹ́ẹ̀ ni mo tún pọ̀ sí ní agbára Ọlọ́run alààyè wọ́n á tún wá jára gba nínú Ọlọ́run ṣàtìwọ́n wọn lọ pẹ̀lú ìfẹ́ tó ga tó lògùn tó lè gbé tó lójú wọn tí gbogbo agbára ayé àtọ̀tọ̀ wà ní kàwọ́ Jésù Kristi ni
ti gbogbo agbára tó wà nínú kó àti àjíǹde Jésù Kristi ni, ti gbogbo agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù àti orúkọ Jésù, ti gbogbo agbára tó lọ fi ń jọ́ Ọlọ́run ògo Ọlọ́run yìí ni pẹ̀lú ìfẹ́ tó lè gbé ya mo jẹ́ gbogbo tí ṣògo mi ọ̀tẹ̀ mi lọ padà, gbogbo tí ṣògo mo gbà padà, gbogbo tí ń ṣe àwọn ẹ̀tọ́ àti pín mi àti èrè mi ìta ti gbẹ́sẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ ni gbogbo ẹ̀pọ̀ pátá tẹ́lẹ̀ ó ti dá padà fún mi lákòóso ibi kankan, gbogbo àwọn ọwọ́ gbogbo àwọn ẹsẹ̀ èyí tá a fi gbé lójú tó gbẹ dànù ó sì di gẹ́gẹ́ dànù pátá lákòóso ibi kankan, gbogbo tí ń ṣe àwọn ògo ìjọ ẹ̀ka àwọn ọ̀ràn ìṣáájú àwọn ọ̀ràn mi ni kí wọ́n lò tí mo lò tán fi kú ni ìtọ́jẹ́ ogún mi mo gba gbogbo ẹ̀ padà ó sì bẹ̀rẹ̀ sí dílò fún mi nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn ìtura pẹ̀lú agbára àti àṣírọ̀ láì mú ìrìn àkàndá ní nígbà tí gbogbo ìsì ìjẹtọ̀ lọ́hùn alààyè pẹ̀lú ìfẹ́ tó ga tó lógo jùlọ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù ní orúkọ ti Jésù rọ̀ṣẹ̀ iná mọ Ọlọ́run alààyè pẹ̀lú agbára èyí tí àkọlé ro tí àkọlé sọ nípa rẹ̀ tán ni èyí tó ga tó tọ́ ìjùnà ó kún ayé mi ó ń jò lọ́pọ̀lọpọ̀ láì sí mẹ́sàn ṣe lójijì àìní gbogbo ọ̀rọ̀ bó tún pọ̀ sí bó tún járágbá sí ní ọ̀tún jà tí wọ́n lọ àìnínú Ọlọ́run àti nínú Jésù Kristi pẹ̀lú ìfẹ́ tó ga tó lógo tó lè gbé tó dòwò tó kọ̀ dákàwé tó kọ̀ dáfi jọ sí àìní gbogbo agbára ayé àtọ̀run tó wà ní kàwọ́ tó Kristi ti gbogbo agbára tó ga tó lè gbé tó dòwò tó wà nínú kó àjàjì Jésù Kristi èyí tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi èyí tó wà nínú orúkọ Jésù Kristi èyí tó lọ fi ń tsọ́lọ́run ayérayé ní gbogbo orúkọ tí Jésù Kristi náà ṣe rẹ gbogbo tí ṣògo mi ọ̀tẹ̀ mi lọ́wọ́ padà gbogbo tí ṣògo mi òdìgbẹ padà àdìgbò tí ṣògo mi ọ̀tẹ̀ mi lọ́wọ́ padà ọ̀tẹ̀ mi lọ́wọ́ padà àdìgbò tí ṣàwọn ètò àwọn pépè àwọn ẹni tí a ti gbèsè lójú tó pẹ́ ni àyíká ti gbó lójú pẹ́ ni àdìgbò ó dá padà fún mi tètè tó pé gbogbo àwọn àtẹ̀sẹ̀ yẹn àti òdì gẹ́gẹ́ dànù padà ó sì di bí bọ́ọ̀sì ọlọ́pàá bàtà kọ́ àti gbúrò rẹ̀ mọ́ láti lálẹ́ gbogbo tí ṣe àwọn ògo àwọn ará ìgbà nínú àwọn ọ̀rọ̀ mi tó yẹ kí wọ́n ti wò lóò tó fi kó ni èyí ti ṣe àwọn ọgọ́ obìnrin rẹ̀ àdìgbò pátá àdìgbò òdì dẹ́ padà fún òdì gbígbà pátá àdìgbò òdì gbígbà padà fún pátá nínú ayọ̀ àlàáfíà ẹ̀mí gígùn ìtura pẹ̀lú agbára àti àṣà tìlọ́wọ́ àti àtìlọ́wọ́ rẹ̀ pẹ̀lú ìfẹ́ tó ga tó tayọ jùlọ àdìgbò bẹ̀rẹ̀ sí ní gbogbo wọn lò ṣe àdìgbò bẹ̀rẹ̀ sí ní gbogbo wọn lò kẹ́ láì bú ìnira kan àti burúkú àdìgbò bẹ̀rẹ̀ sí ní gbogbo wọn lò pẹ̀lú ìtura àtẹ̀mígún àtàlàfíà àti gbígbà àti àtìlẹ́yìn àti ìrànlọ́wọ́ lọ́yẹ̀ pẹ̀lú ìfẹ́ tó ga tó lògo tó lẹ́gbẹ́ tó àdìgbò bẹ̀rẹ̀ sí ní gbogbo wọn lò ògo ìṣe ìjẹtọ̀ yóò sì mọ̀ jẹ́tọ̀ láì ní gbogbo ọ̀rọ̀ ìdẹ́mọ̀ ó kọ́ ayé mi ó jò dídì nígbà gbogbo lọ́jọ́ gbogbo àdìgbò tí sáà gbogbo bá òdìgbà pàtàkì ó sì bẹ̀rẹ̀ sí dúró fún nínú àtàfà àtẹ̀mígún àti ọ̀pọ̀lọpọ̀ àtàṣọlọ́run ayé àìláì àjọ ọkọ̀ tó ń bọ́ sọ̀rọ̀ mi lọ́wọ́ mọ́ bẹ́ẹ̀ ni yóò mọ̀ pọ̀ sí oṣù mọ̀ gbilẹ̀ nígbà gbogbo rẹ̀ ìṣùpọ̀ orí wọn lọ pọ̀ rẹ̀ àtọ́ka tó lè gbẹ tó lè rọ nígbà gbogbo ọdún yọ nígbà tí gbogbo ògo àti ọjẹ́ tó yóò sì mọ̀ jẹ́ tó láì àti rárá bẹ́ẹ̀ ni orí kò yí padà ògo sì jẹ́ tó lọ́wọ́ àlàyé agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta mo kún fún iná ẹ̀mí mímọ́ Ọlọ́run àlàyé ní gbogbo ọ̀nà ní ọ̀tún ju tàtẹ̀wá lọ iná ẹ̀mí mọ́ ó jònú ayé mi pẹ̀lú agbára tí kò dé pẹ́ tó lójú wọn bẹ́ẹ̀ ni mo tún dára mo tún pọ̀ sí ní agbára nínú Ọlọ́run ní pátápátá ju tàtẹ̀wá lọ pẹ̀lú ìfẹ́ tó ga tó dé pẹ́ tó lójú wọn ti gbogbo agbára ayé àtọ̀tọ̀ wà ní kàwọ́ Jésù Kristi ni ti gbogbo agbára tó wà nínú kó àti àjíǹde Jésù Kristi èyí tó wà nínú ẹ̀jẹ̀ Jésù tó wà ní orúkọ Jésù Kristi ni ti gbogbo agbára èyí tó lọ fi jẹ́ Ọlọ́run àní kìkì ògo kìkì yìn aláṣepé tí kìí ṣàṣetì tí kìí ṣiṣẹ́ láíláyè ìkórè ayọ̀ tó lógo tó ga tó lè gbé tó lójúmọ́ tó kún fún wúrà fàdákà ọrọ̀ oore gbogbo lọ́pọ̀lọpọ̀ ànító àníṣẹ́kù àníàkùnránṣẹ́ ọbẹ̀ sì di kíkó fún mi tó bẹ̀jẹ̀ pé àyè kò sí láti gbà èyí tí gbogbogbò yìí sì jẹ́ tọ́lọ́hàn àlàyé débi wípé kí ni àmọye gba àwọn ènìyàn lọ́nà gba àwọn ènìyàn àní wọ́n ń jàǹfààní nínú àwọn òkò mi èyí tí ìta yìí wọ́n sì gba ìpadà rere èyí tí àwọn náà sì jẹ́ tó kún fún èrè tó lógo jùlọ èyí tí gbogbo àgbáyé sì mì tìtì fún àwọn orin ọpẹ́ àti orin ògo sí Ọlọ́run láti ẹnu àwọn wọ̀nyí ògo tó yóò rí tẹ́tí ọ̀gbẹ́tẹ̀nu òròrí ó bẹ̀ sì ti rí lò fún báyìí nínú àwọn ọ̀rọ̀ mi gbogbo ṣíṣe àwọn ògo tí wọn ò fààyè gba àwọn ọmọ ológo láti rí òní èbè àìbẹ̀rẹ̀ sí gbà mí láti mọ rí wọn lọ lọ́pọ̀lọpọ̀ gidi gan tí kò sí ẹ̀rí tó lè ṣàtàkùn àbí ìjìwà bí ìyọnu kankan àrí gbogbo tí ń ṣe àwọn oríire àwọn ìgbéga àwọn àṣeyọrí èyí tí wọn fààyè gba àwọn ọmọ ológo àrí láti lè rí lò láti lè gbé ṣe àyè bẹ́ẹ̀ sí gbèmí lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ọ̀nà èyí tí kò sí ẹ̀rí tó tún lè ṣe ìdíwà bí ìjìnà kankan mọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ àtàtìlẹ́yìn àti agbára tó ga tó lògùn tó lè gbé tó lójú wọn orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ti lọ sáré ṣe ìdẹ́bìbí mọ Ọlọ́run alààyè
pẹ̀lú agbára èyí tí ó tayọ tó lógo jùlọ tó lẹ́gbẹ́ tó dòwò ni pẹ̀lú ìfẹ́ tó ga tó tayọ tó lẹ́gbẹ́ tó dòwò tó dákàwé tó kò ṣeré tí kò dá fìwé ni ó kọ́ ayé mi ó sì jò lódìdí ó kọ́ ayé mi ó jò lódìdí àdìbò tó pọ̀ sí agbára àdìbò tó jẹ́ agbára sí ju ìtàtíwá lọ lọ́pọ̀lọpọ̀ àìtọ́ta tó lógo jùlọ nínú Ọlọ́run àti nínú Jésù Kristi ní gbogbo ọ̀nà tí gbogbo agbára ayé àtọ̀run tó wà ní kàwọ́ Jésù Kristi tí gbogbo agbára tó wà nínú kú àti àjíǹde Jésù àti ẹ̀jẹ̀ Jésù àti orúkọ Jésù Kristi àyè tí gbogbo agbára àyè tí ọ̀rọ̀ fi jọlọ́run ológojú ayérayé arúgbó èèyàn àti kì í ṣiṣẹ́ ni àyè ní gbogbo ọ̀rọ̀ ìkórè àtọ́ka tó lógo jùlọ ni ìkórè tí kò lè gbé tí kò lójú wọn ìkórè tó fún kọ̀kọ̀ ìbùkún ìgbéga wúrà fàdákà ọ̀rọ̀ oríire gbogbo lóríṣiríṣi ni láti lọ́wọ́ alẹ́ wa àní tó àìsàn àyà ọbẹ̀ sì di kó fún orúkọ Jésù Kristi pẹ̀lú fẹ́ tó ga tó lè gbé tó lórí wọn àti ọ̀fíìsì ọlọ́run bá bọ̀ ọbẹ̀ mẹ́ta kan ní àdé ọbẹ̀ sì di kó fún mi ní ọbẹ̀ sì di kíkó fún mi ní àní tó àìsàn kàní ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ pé àyè kò sí láti gbà lọ́pọ̀lọpọ̀ àìsàn pé àyè kò sí láti gbà nínú orúkọ Jésù Kristi àìní gbogbo ọ̀nà nínú ayọ̀ àlàáfíà ẹ̀bí gígùn ìtura pẹ̀lú agbára àtúnlọ́hùn aláṣẹ àdìgbò ó sì bẹ̀ sí dúró fún mi ògo tó jó òrìrì ògo tẹ́tẹ́ gbọ́rìrì ògo tẹ́nu òrò nípa àdé ọbẹ̀ sì dúró fún ọmọdé nínú àwọn ọ̀rọ̀ mi gbogbo tí ń ṣe àdé àwọn ògo èyí tí wọ́n fàyè gba àwọn àyànfẹ́ láti mọ rírò rẹ̀ àdé orúkọ Jésù àdé àìbẹ̀rẹ̀ sí bẹ̀mí láti mọ orí àwọn ògo yẹn lọ láì sí àti wọlé àjàmú kọ̀ọ̀kan jẹ́ nìkan lóṣìlẹ̀ ti dé àtàkùn àbí gbìmọ̀ àbí iṣẹ́ ìgbésẹ̀ bí kankan àìbẹ́ẹ̀ ni gbogbo tí ń ṣe àwọn oríire àwọn àṣeyọrí àwọn àlùyọ àwọn ìgbéga àyè tí wọ́n fàyè bá àwọn ẹ̀dọ́ àyẹ̀bẹ̀rẹ̀ sí gbàmí fún gbogbo ọ̀nà orúkọ Jésù àti mọ̀sẹ̀ tẹ́ pé ẹnikẹ́ni oṣù láti ṣe gbégbèsè àbí kan àyè láti ṣètò àwọn àbí ìjọba kankan àtìláyé nínú ayọ̀ àtàlápá àjẹmí kankan tó bẹ̀ débi pé kí ni àmọye gba àwọn ènìyàn náà gba àwọn ènìyàn nígun mẹ́rẹ̀ẹ̀rẹ̀ àgbẹ̀rẹ̀ ayé ṣe àdéhùn jẹ́ tó ń jẹ́ ní gbàlà nípasẹ̀ bí àdéhùn jẹ́ tó ń pọ́jú nínú àti nínú ìgbèkùn nínú orúkọ nípa àgbàṣẹ bí wọ́n jẹ́ tí ayé wọn gbà yín padà rírọ̀ ọ̀tún èrè tó lògòjò ó sì gba ìlú ẹnìkọ̀ọ̀kan wọn èyí tí ó rí ògo oore yìí oore ọpẹ́ àìsí kọ́ ìlú ẹnìkọ̀ọ̀kan wọn àyè láti mọ gbé Ọlọ́run láti mọ yin Ọlọ́run ògo tí gbogbo ìyá tó pé wọ́n sì ní gbogbo àgbẹ̀ pátá gbogbo èyí tí gbogbo ti ṣe ìjọba tẹ̀sán ìdìbò kan àdó wò lọ ẹ̀pẹ̀ rẹ̀ ó sì ń pa lójoojúmọ́ ní orúkọ tí Jésù Kristi pẹ̀lú ìfẹ́ tó ga tó ilé ìbò ó kọ́ ìbùdó ojú òdòdó ó kọ́ ìbùdó ojú òdòdó ó kọ́ ìbùdó ojú òdòdó ìkórè àtọ́ka tó lògòjò tó lè gbó tó lójúmọ́ ètò fọ́pọ̀pọ̀ wúrà fàdákà ọ̀rọ̀ oore ló gbéga gbogbo ọbẹ̀ sì ti kó fún mi ní àdìtó àìṣekò àníàkọ̀ọ́dẹ àìtó bẹ̀ jẹ́ pé àyè kò sí láti gba ètí gbogbo ògòsì jẹ́ tó lọ́hùn aláṣẹ ètí gbogbo ìṣẹ́ tó lọ́hùn aláṣẹ nígbà gbogbo ọjọ́ gbogbo pẹ̀lú ìfẹ́ tó ga tó lògò jùlọ bẹ́ẹ̀ ni orí kò rí padà ògòsì jẹ́ tó lóṣù mọ́ jẹ́ tó nígbà gbogbo ayé mi. agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ìwọ Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ ìwọ Ọlọ́run òtítọ́ nínú gbogbo nínú ìfẹ́ tí kò lẹ́gbẹ́ tí kò lójú wọn ìwọ lèmi gbóhùn sókè sí láti orí tẹ̀mí mọ́ rẹ wá bàbá iná ẹ̀mí mímọ́ rẹ agbára rẹ àṣẹ rẹ ìre rẹ báti ẹ̀mú rẹ ọ̀rọ̀ rẹ ètò gbéga ju gbogbo orúkọ rẹ àti ẹ̀jẹ̀ Jésù Kristi wàá tó bọ̀ fi dì mí ní àmọ̀ rẹ ọ̀tún tí a ti wá lọ ìgbé ayé ìfẹ́ òtítọ́ tí ó lógo tó ga jù tẹ́lẹ̀ gbé tó lójú wọn gẹ́gẹ́ bí àṣẹ rẹ gẹ́gẹ́ bí ó ṣe wù Ọlọ́run alààyè ìyá kó tó wá dì ìrọ̀ fún mi láti mọ gbéjú títí àtẹ̀yìnwá lọ kó di ìrọ̀ fún mi láti mọ gbéjú títí àtẹ̀yìnwá lọ ìwọ tó wá jẹ́ pé kí ni òyì tí ẹ̀ gbégbé ayé ìfẹ́ èyí tí wọ́n mọ̀ sọ ni pé ọ̀yà ìgbé ayé ìfẹ́ òtítọ́ tó ta tó lógo jùlọ gẹ́gẹ́ bí ìfẹ́ àti àṣẹ wọ Ọlọ́run alààyè ọ̀yà kọ́bẹ̀ sí di ṣíṣe fún kọ́bẹ̀ sí dìrọ̀ fún mi láti mọ gbé kọ́bẹ̀ sí dìrọ̀ fún mi láti mọ sí kí ni o láti mọ gbé ìwọ tó ti ń gbé ọ̀yà kó tó wá rọrùn fún mi kó tó wá di rọrùn fún mi láti mọ gbé ju tàtẹ̀yìnwá lọ ìgbé ayé ìfẹ́ òtítọ́ tó lógo jùlọ ní gbogbo ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ owó tó lóògùn tó ga tó lè gbé tó di ọ̀yà kí tó amọ̀ ìrìn àjò àti wá lọ ní títa ìwé kébì wá tó amọ̀ ta yọ láì àtìlẹ́lẹ́ ibikíbi yòówù kówù láti lè mọ gbúrò mi àbí gbóhùn kóhùn kó o ti ṣe tèmi ọ̀yà agbogbo ti ṣe sátájà àtàrí kékeré àbí àti ẹni bẹni búburú ní agbọ̀ kòkòrò eré àṣà sọ ẹ̀mí nù eré àṣà kán lápá iṣẹ́ àpọ́n lẹ́sẹ̀ eré àṣà sọ orí nù ọ̀yà ní ìlọ́po méje ya kó bẹ́ẹ̀ sì ní sábàyì láì àtìlẹ́lẹ́ ní gbogbo ọ̀nà àní láì àtìlẹ́lẹ́ àti èmi àti gbogbo ṣíṣe tèmi ajé akíyọ lẹ́nu akínẹ́ra akígbógun tí a kì í ṣe bí a kì í ṣe níbi akírobi sí àkìdìtẹ̀ mọ́ ẹnikẹ́ni agbára àbíjọba ìgbìmọ̀ yóò kó tó bá sọ pé òun wá fẹ́ jẹ́ ìyọ̀nà àbíjìtẹ̀ àbí ogun kọ́ bẹ̀rẹ̀ sí ní parun nípa ìmọ̀ àti ìtara rẹ̀ ikú òjijì kó mú kó láyé kọ́ gbẹ̀dà tí gbogbo ọ̀yà àríkọ́ wọgbó lọ kó ṣègbè àti òun àti gbogbo ẹgbẹ̀mọ́ àti pẹ́pẹ́ àtọ́sá rẹ̀ àríkún jẹun tí kò ṣì mọ́ pátápátá àti rẹ̀ rẹ̀ gbogbo pátá láì àti lálẹ́ àti èmi àti gbogbo jíjì tèmi ká jẹni tí gbogbo rẹ̀ bẹ́ẹ̀ sì ní báyọ̀ láti mọ ìyókù láti mọ gbòòrò rẹ̀ láti mọ fọkànfọ fún àwọn àṣírí tó ga tó lógo jùlọ fún àwọn ọ̀rọ̀ lọ́wọ́ tó lógo tó ga jùlọ tí tí ó gbọ́ tó jó òrìrì àìtí mo bẹ̀rẹ̀ sí ní rí gbà nípa agbára àti àṣẹ rẹ̀ ògógó sì mọ jẹ́ tirẹ̀ ní gbogbo ọ̀nà porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi
ọlọ́run ayérayé Jésù Kristi ẹ̀mí mímọ́ mẹ́tàdínlọ́kan àrí ìwọ tó kún fún ìfẹ́ tó ga tó lóògùn tó lè gbé tó lóògùn tó kọ̀ dákàwé tó kọ̀ dáfìjọ ó wo ìwò kéèpé bàbá ọba ìmọ̀ mẹ́tàdínlọ́kan ní orúkọ ti Jésù Kristi nínú fẹ́rẹ̀ tó ga tó lè gbé tó lóògùn tó dákàwé tó dáfìjọ ni mo bẹ̀rẹ̀ fún iná ẹ̀mí mímọ́ rẹ agbára àṣẹ ìre rẹ bájẹ́ bò rẹ àní ọ̀rọ̀ rẹ tó gbé gbogbo àjẹjẹ Jésù Kristi ni lápapọ̀ ojú tàbí wọn fi dìbì ní àmúrẹ́ pápájájọ àti wọn lọ ní gbogbo wọn fi dìbì ní àmúrẹ́ tó pápájájọ àti wọn lọ àìkébé tó wá kún fún ìfẹ́ òtún àti òdodo tó tẹ àtúlẹ̀ tó tayọ tó lẹ̀ gbé tó lójú wọn ju tàtẹ̀ wá lọ àìkébé tó mọ gbé ìgbé ayé tó kún fún ìfẹ́ òtún òdodo tó ìfẹ́ òtítọ́ ìfẹ́ tí ó nẹ́tẹ̀nu gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ gẹ́gẹ́ bí àṣẹ gẹ́gẹ́ bí ìlànà rẹ gẹ́gẹ́ bó ti tọ́ bó ti wọ́ lọ́wọ́ ní orúkọ Jésù Kristi rẹ́sẹ̀ àìrí gbogbo ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó lògo tó ga tó lè gbé tó lògo tó dàkàwé tó dàbíjọ́ tó dàkàwé ọ̀yà kí tó bẹ̀ sí rí wọn gbàjà tí wọ́n lọ ayé mi ṣe ṣoṣo àìsí kó tó àmọ́ gbòòrò kó tó àmọ́ gbèrè lógo bó ṣe gbèrè lógo èyí tẹ̀síwájú tó lògo kó tó àmọ́ jẹ́tẹ̀ bó jẹ́tẹ̀ mi ògo ìlà kó tó àmọ́ jẹ́tẹ̀ bó jẹ́tẹ̀ ní orúkọ ti Jésù Kristi rẹ́sẹ̀ àìní gbogbo àwọn ọ̀rẹ́ kórè àìgbéga kó tó wá sí mo tó ṣe fún ní orúkọ Jésù Kristi ọ̀yà láì àti láì àìní gbogbo bíkíbi gbogbo yòókù tó àti lè mọ gbúrò mi àìní tó àti mọ gbúrò owó ṣe tèmi gbogbo tí ṣe sátánà àtàrí kẹrẹ ìjọba okun àyè bíwá gbogbo wọn ta ní ìlọ́po méje èrè àṣọ aṣọ ẹ̀mí náà èrè àṣọ aṣọ apádùn èrè àṣọ aṣọ èso ẹsẹ̀ náà ẹ̀yà kó bẹ̀ sí ní sábà ní orúkọ Jésù Kristi àkó bẹ̀ sí ní sábà ní orúkọ Jésù Kristi ẹ̀yà kó bẹ̀ sí ní sábà ní orúkọ Jésù Kristi ẹ̀yà kó bẹ̀ sí ní sábà ní orúkọ Jésù Kristi tí wọ́n ta rẹ̀ ṣe ayé rẹ̀ bọ́bọ̀ bẹ̀bá àti èmi àti gbogbo tí ń ṣe tèmi àdìlẹ́ àtìlẹ́lẹ́ àdí àkìyọlẹ́nu àkìnínára àkìgbókùtà àkìróbísí àkìdítẹ̀mọ́ àkìṣe níbi àìgbogbo ẹnikẹ́ni agbára pa ìjọba kíjọba ìgbìmọ̀ kí òun kò wo tó bá gbégbèsè àbí gbèrò lásán àyíká ti ṣe bí oríṣi ẹ̀yà kó gbé dànù ẹ̀yà kó kú dànù àyíkó kó bukú láyé àyíkó gbogbo kó sì ṣe pẹ́pẹ́tà àti òun àti gbogbo pẹ́pẹ́ àtúnṣe àti gbogbo ìgbìmọ̀ àti gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ báyà gbogbo láì àti láì orúkọ tó Jésù rẹ̀ ṣe àyíní gbogbo ọ̀nà nínú ìfẹ́ tó ga tó tẹ́ tẹ́lẹ̀ gbọ́dọ̀ lọ́wọ́ tí ṣe ti fẹ́ wọ́n lọ́wọ́ àlàyé tí kò náà fi jọ ní ọ̀yá ní gbogbo àti ẹ̀ma tí mo ṣe tèmi ọ̀yá kájẹ́ tí gbogbo bẹ́ẹ̀ sì ní báyọ̀ láti mọ yorùkọ lógo láti mọ gbogbo rẹ̀ láti mọ fọ́pá àtòkò fún orúkọ rẹ̀ ṣe àrífọ́ àwọn àṣeyọrí tó ga tó lógo tó lẹ́gbẹ́ tó dojúmọ́ àrífọ́ àwọn ọ̀rọ̀ lọ́wọ́ tó lógo tó ga tó lẹ́gbẹ́ tó dojúmọ́ àrífọ́ àwọn àlùyọ tó lógo tó ga tó lẹ́gbẹ́ tó dojúmọ́ ni àìtí ó bẹ̀ sí jẹ́ tèmi ní gbogbo rẹ̀ nípa agbára àṣẹ rẹ̀ ògo ìyìnlá kó sì mọ̀ jẹ́ tiwọn rẹ̀ ìyàtọ̀ kó sì mọ̀ jẹ́ tiwọn àìtí tí ayé lèmi ó sì gbọ́ yorùbá gbòòrò òṣìṣẹ́ bàbá tó pé èyí rẹ̀ ògo ní forúkọ rẹ̀ òṣìṣẹ́ àìmọ̀yẹ̀ mẹ́ta kan gbọ́ pé gba ìwọ lọ́rùn jìnnà pé agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run ìfẹ́ ọlọ́run òtítọ́ nínú ìfẹ́ rẹ̀ tó ga tó lógo jọ súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi sọgbọ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ nínú ìfẹ́ rẹ̀ tó ga tó lógo jùlọ súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi èyí tó túmọ̀ sí pé tíwọ̀ gangan tó bá kú fún ìfẹ́ òtítọ́ àtòdodo sọmọ pé àdúrà rẹ̀ ló ń gbà fúnra rẹ̀ so bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé ìfẹ́ òtítọ́ àtòdodo èyí ní ó mú kí ọlọ́run kó fìfẹ́ rẹ̀ hàn sí ìwọ náà láti jẹ́ pé kí ni kí ìyanu ayọ̀ kó bẹ̀ ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ ọlọ́run ìfẹ́ ìjìnlẹ̀ ìfẹ́ àìnínú ìfẹ́ rẹ̀ tọ́ta tó lógo jùlọ súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi ní gbogbo ọ̀nà àwọn ìrànlọ́wọ́ tí ayé mi nílò láti mọ pọ̀ inú ògo láti mọ jà inú ògo láti mọ ní àwọn nǹkan tọ́tọ́ sí mi tí mo fẹ́ láti ní ọ̀yà kọ́ bẹ̀ sí kíbẹ̀ sí rí àwọn ìrànlọ́wọ́ yẹn gbà báyìí àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ayérayé bàbá ìwọ ọlọ́run ìfẹ́ ìjìnlẹ̀ ìfẹ́ tó ga tó lè gbé tó lójúmọ́ àìdídùn fẹ́rẹ̀ tó ga tó tayọ ojú bàbá ní orúkọ jẹ́ súre sínú ayé mi ọlọ́run ayé súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi ní gbogbo ọ̀nà tí gbogbo agbá tó fi ọ nínú fẹ́rẹ̀ tó ga tó lógo jùlọ àwọn ìrànlọ́wọ́ gbogbo tí ayé mi nílò ni àwọn ọ̀rọ̀ gbogbo àìtí iṣẹ́ mi nílò ni àwọn ọ̀rọ̀ gbogbo tí iṣẹ́ òṣèjọ́ mi nílò ni ní orúkọ jẹ́ àkíbẹ̀ sí wọn gbà lọ́pọ̀lọpọ̀ sẹ́ àìláti mọ ní ògo ni láti ní oore ju bó sí lórí lọ àyè láti mọ ní àṣẹ tó ga tó lógo jùlọ ìyá kí bẹ̀sì rí àwòrán lọ́gbà láti inú fẹ̀ tó ga tó lógo tó lè gbé tó lọ láti ọ̀dọ̀ wa bàbá àìsúre sínú ayé mi sọ̀rọ̀ àṣàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣàgbà sínú ayé mi gbogbo ògo ìyá kó sì bẹ̀jẹ̀ tiwọn ní gbogbo orúkọ Jésù Kristi ayé rẹ bàbá súre sínú ayé mi olóògùnjọ sọ̀rọ̀ àṣàgbà sínú ayé mi mímọ́ ya súre sínú ayé mi sọ̀rọ̀ àṣàgbà sínú ayé mi ìjìnlẹ̀ ya súre sínú ayé mi sọ̀rọ̀ àṣàgbà sínú ayé mi orúkọ Jésù Kristi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run ìjìnlẹ̀ fẹ́ ayérayé ò súre sínú ayé mi ní orúkọ Jésù Kristi sọ̀rọ̀ àṣẹ àtagbára rẹ sínú ayé mi nínú ìfẹ́ ìtọ́ga tó lẹ́gbẹ́ tó ní òdiwọ̀n ní orúkọ ti Jésù Kristi
ìgbé ayé ìfẹ́ òtítọ́ tó lógo tó ga jùlọ ẹ̀yà kí n bẹ̀rẹ̀ sí ní gbilẹ̀ kí n bẹ̀rẹ̀ sí ní gbòòrò nínú rẹ̀ kí èmi wọ́n bá ṣe ṣìwàwù níwájú àbí níwájú ènìyàn gbọ́ tí èèyàn bá kún fún ìfẹ́ tó ga tó lógo jùlọ tó tayọ jùlọ èyí ṣìwàwù ìdí ni wípé kí ni ohun gbogbo tí èèyàn bá ṣe nínú ìfẹ́ ènìyàn tí mo ṣe so ẹ máa ń jẹ́ kí ènìyàn kọ́ mọ yẹra fún àwọn nǹkan tó bá ti lè jọ mọ́ nǹkan ibi ẹ máa ń jẹ́ kí èèyàn mọ kíyèsí ọmọ ẹnìkejì láti lè máa mọ kí ni tó tọ́ àti tó yẹ láti ṣe pẹ̀lú rẹ̀ ohun tí ó tọ́ àti tó yẹ láti ṣe pẹ̀lú rẹ̀ tí òfin ní ṣe kí ni tí òfin ní ìpalára ṣùgbọ́n tí òfin ní inú dídùn àti ayọ̀ so èyí tó fi jẹ́ pé kí ni ó ṣe pàtàkì láti tẹni tó kún fún ìfẹ́ òtítọ́ àti òdodo tàbá sì ti kún fún ìfẹ́ òtítọ́ àti òdodo kò sí tàbí ṣùgbọ́n níwọ̀nba tó ti sa gbogbo pàtàkì láti mú múnú àwọn mìíràn dùn kò sí ni Ọlọ́run náà yóò mọ̀ sa gbogbo pàtàkì láti mú kí inú tiẹ̀ náà kọ́ mọ́ dùn orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run nínú ìfẹ́ rẹ̀ tó ga tó lọ ẹgbẹ́ tó lójú wọn ìwọ Ọlọ́run jìnnà fẹ́ súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi ìgbé ayé ìfẹ́ òtítọ́ àti òdodo kí tó wá gbilẹ̀ kí tó gbòòrò kí tó lágbára síjú àti wá lọ ìwọ tí kì bá gbé ìgbé ayé tẹ̀lé ó yá kí n wá jẹni tó ń gbé ìgbé ayé ìfẹ́ òtítọ́ ìfẹ́ òdodo tó ga tó lẹ́gbẹ́ tó lójú wọn tó dàkàwé gẹ́gẹ́ bó táyì bó ṣe iwájú rẹ ní gbogbo ọ̀rọ̀ àríkébí kí n mọ̀ ṣe ṣìwàwù ní gbogbo ọ̀rọ̀ àríkébí kí n mọ̀ ṣe ṣẹ̀ṣẹ̀ gbé láti lè mọ rí àwọn ọ̀rọ̀ lọ́wọ́ gba kọ́bì tó lógo tó ga jùlọ gba látọ̀dọ̀ rẹ wá porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ìwọ Ọlọ́run ayérayé ìjìnlẹ̀ fẹ́ ológo tó ga jù tó lẹ́gbẹ́ tó lójú wọn ni nínú fẹ́rẹ̀ tó ga tó lẹ́gbẹ́ jọ ya súre sínú ayé mi nínú fẹ́rẹ̀ tó lẹ́gbẹ́ tó lọ́wọ́ bá sọ̀rọ̀ àṣetágbá sínú ayé mi ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì ni ayérayé bàbá mi bá ayé mi kó a kún fún ìfẹ́ tó ga tó lẹ́gbẹ́ tó lójú àti wá lọ àríkébí kí kún fún ìfẹ́ tó ga tó lẹ́gbẹ́ tó lójú àti wá lọ àìláti mọ lè ṣìwàwò àìláti mọ lè ṣẹ̀ṣẹ̀ gbé àìláti mọ lè wà tí yóò fògbà àti fún Ọlọ́run aláyè ṣùgbọ́n láti lè mọ wà tó mọ bú inú Ọlọ́run nígbà gbogbo àti pẹ̀lú ènìyàn gbogbo àìníwájú ènìyàn gbogbo àti níwájú Ọlọ́run nígbà gbogbo Olúwa kún súre sínú ayé mi sọ̀rọ̀ àṣàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣàgbà sínú ayé mi ní gbogbo àìkí tó wá kún fún ẹ̀mí bí bàtàgbàtà ṣe rẹ̀ àìkí tó wá kún fún ìfẹ́ ìṣẹ̀tàn ìfẹ́ tó ìfẹ́ olórí àti wá lọ láti mọ gbé ìgbẹ́ tó fòkò fẹ́ tí mo fi ní ṣìwàwò àì láti mọ gbé ìgbẹ́ tó tọ́tọ́ yẹ tí mo fi ní ṣìwàwò yálà níwájú àti níwájú èèyàn gbogbo èyí tí ògo yóò sì mọ̀ jẹ́ tẹ̀ èyí tí fífọ́n jẹ́ àìní ohun ìdùnnú ohun àbúyọ̀gàn àìní fún Ọlọ́run àti fún ènìyàn gbogbo bàbá kọ́ mi fún mi ní ẹ̀mí mi súre sínú ayé mi sọ̀rọ̀ àtàgbà sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣẹ àtàgbà sínú ayé mi kí wá kún fún ìfẹ́ tó ga tó lóko tó ní gbogbo ọjọ́ ayé mi láì tẹ́lẹ̀ àìkí mo ṣe gbogbo nínú ìfẹ́ tó ga tó lóko tó ní gbogbo ọjọ́ láì tẹ́lẹ̀ àìkí mo mọ̀ ṣe ṣìwàwò níwájú àti níwájú ènìyàn gbogbo ṣùgbọ́n àìkí jẹ́ èyí tó múnà pọ̀lọpọ̀ àwọn èèyàn dùn èyí tó múnà wọ́n lọ́nà wá nígbà gbogbo ògo kó sì bẹ̀ jẹ́ tẹ̀lé àbọ̀ òṣìṣẹ́ bàbá tó pọ̀ ṣe ògo ní orúkọ rẹ̀ agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run súre sínú ayé mi sọ̀rọ̀ àṣetágbá sínú ayé mi nínú fẹ́rẹ̀ tí kò lójúwọ̀n tí kò lákàwé tí kò lẹ́gbẹ́ ọ̀yà ní gbogbo ọ̀nà láti fi gbogbo wá ní gùnmẹ́rin àgbẹ̀lẹ̀ ayé kí bẹ̀rẹ̀ sí rí àwọn ọ̀nà lọ́wọ́ tó tayọ tó ga tó lógo jùlọ gbà ayé mi iṣẹ́ mi ìránṣẹ́ mi sójú mi wó tí sì tèmi ọ̀yà kọ́bẹ̀ sí fọ̀ nínú ògo kọ́bẹ̀ sí tayọ nínú ògo porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ayérayé bàbá ire rẹ ni mo béèrè fún ọ nínú fẹ́rẹ̀ tó ta tó ga tó lóògùn tó lè gbé tó lọ bá súre sínú ayé mi àṣẹ agbára ọ̀rọ̀ rẹ ni mo béèrè fún nínú fẹ́rẹ̀ tí kò lórí wọn tí kò dákà tí kò láfi bàbá sọ̀rọ̀ àṣetágbára sínú ayé mi àìní gbogbo ọ̀rọ̀ ní orúkọ Jésù Kristi ọ̀yá ayé mi ọ̀yá àìní kọ́bẹ̀sì kún fún àìní ìrànlọ́ kọ́bẹ̀sì ìrànlọ́wọ́ rẹ bá àìní gbogbo ọ̀rọ̀ láti fi gbogbo àìní láti gun mẹ́rin àgbẹ̀rẹ̀ àìkíbẹ̀sì rí àwọn ọ̀rọ̀ lọ́wọ́ tó ka tó lóògùn tó lè gbé tó lórí wọn gbàṣẹ àìní láti gbogbo nípa ìfẹ́ tó ka tó lóògùn bá súre sínú ayé mi àwọn ọ̀rọ̀ tó lóògùn tó ka tó lè gbé tó lóògùn àìkíbẹ̀sì rí wọn gbà báyìí àìní láti fi gbogbo wá ní gun mẹ́rin àgbẹ̀rẹ̀ ayé mi iṣẹ́ ìṣoṣo ìjọba àti bó ṣe bẹ́ẹ̀ àkọ́bẹ̀sì bóòrù nínú ògo àkọ́bẹ̀sì pọ̀ nínú ògo àkọ́bẹ̀sì ta nínú ògo àkọ́bẹ̀sì gbilẹ̀ nínú ògo àìkíbẹ̀sì kún fún àwọn àṣírí tó ga tó lè gbé tó lóògùn ní orúkọ ìjọba bá súre sínú ayé mi sọ̀rọ̀ àṣetágbá sínú ayé mi súre sínú ayé mi sọ̀rọ̀ àṣetágbá sínú ayé mi àìní nínú fẹ́ẹ̀ tó ga tó lè gbé tó lóògùn súre sínú ayé mi sọ̀rọ̀ àṣetágbá sínú ayé mi sẹ́ àìní gbogbo ọ̀rẹ́ láti fi gun mẹ́rin gbẹ́yọ àwọn ọ̀rọ̀ lọ́wọ́ tó ta tó ga tó lóògùn tó lè gbé tó lóògùn gbàgbọ́ àìkíbẹ̀sì rí wọn gbà báyìí àìkíbẹ̀sì rí wọn gbà àìkíbẹ̀sì rí wọn gbà ògo kó sì mọ̀ jẹ́ yìí kó sì mọ̀ jẹ́ tiwọn òṣìṣẹ́ bàbá ìbọn tó kó èjì fi rí bẹ́ẹ̀ ògo ní forúkọ pé ní gbogbo rẹ̀ àìkíbẹ̀sì rí àwọn ọ̀rẹ́ àdípa ìfẹ́ ìtọ́ka sílẹ̀ gbọ́tò lójú wọn. agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run súre
ó sọ̀rọ̀ àṣẹ àtagbára sínú ayé mi nínú ìfẹ́ tí kò lẹ́gbẹ́ tí kò lódiwọ̀n ní ìṣẹ́ ọlọ́kà àti Jésù àti ẹ̀mí mímọ́ ní gbogbo ọ̀nà pẹ̀lú ìfẹ́ tó ga tó tayọ jùlọ. Ayé mi gba àwọn ìrànlọ́wọ́ tó lógo jùlọ. Ayé mi gba àwọn ìrànlọ́wọ́ tó lógo jùlọ. Iṣẹ́ ìránṣẹ́ àṣùjọ mi ó ń gba àwọn ìrànlọ́wọ́ tó ta tó lógo jùlọ. Gbígbòòrò mo jẹ́ tó ń gbòòrò nínú ògo. Gbígbìnlẹ̀ mo jẹ́ tó ń gbìnlẹ̀ nínú ògo. Títà gbọbẹ̀ tó tayọ nínú ògo. Gbogbo tí ń ṣe oríire ayọ̀ gbogbo pátápátá ọbẹ̀ sì tẹ̀mí lọ́wọ́ pẹ̀lú ògo tó ga jù láì mú ìyàn kẹrẹ. Gbogbo àwọn ọ̀rẹ́ nípa gbogbo pẹ̀lú ògo tó ọbẹ̀ sì wá sí mú ṣe fún mi. Àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi. Ní orúkọ ti Jésù Kristi. Ní orúkọ ti Jésù Kristi. Ọlọ́run ayérayé atóbi jùlọ àìrí ìṣẹ́lọ́kà àti Jésù àti ẹ̀mí mímọ́ ni pẹ̀lú ìfẹ́ tó ga tó tẹ́tẹ́ ìgbẹ́ tó dóbi tí kò ní àkàwé jẹ ó súre sínú ayé mi ó súre àtàgbà sínú ayé mi ire àti àṣẹ ó fìdí múlẹ̀ ní ayé mi ó sì lápá gba ayé mi pẹ̀lú ìfẹ́ tó ga tó lógo tó lẹ́gbẹ́ tó jùlọ ní gbogbo ọ̀nà àwọn ìrànlọ́wọ́ tó ga tó lógo jùlọ nípa ìfẹ́ tó ga tó lógo pẹ̀lú ire tó lọ sún ayé mi náà àdìbòbẹ̀ sí ni wọ́n gbà àwọn àtìlẹ́yìn ògo tó ga tó àdìbòbẹ̀ sí ni wọ́n gbà àwọn gbígbà tó lógo àdìbòbẹ̀ sí ni wọ́n gbà àwọn òbùkún tó lógo àdìbòbẹ̀ sí ni wọ́n gbà ṣe ní orúkọ Jésù àwọn gbàkọ̀gbì ìrànlọ́wọ́ tó lógo tó ga jẹ́ àìláti tẹ̀mẹ́ láti pa ìfẹ́ tó ga tó àdìbòbẹ̀ sí ni wọ́n gbà látọ̀dọ̀ Ọlọ́run ara ìwáṣẹ̀ àìlátọ̀dọ̀ ẹgbẹ́ nígun mẹ́rin àdìbòbẹ̀ sí ni wọ́n gbà nínú ògo tó ga àdìbòbẹ̀ sí ni gbòòrò àìlógo tó àdìbòbẹ̀ sí ni gbìnlẹ̀ àìlógo tó àdìbòbẹ̀ sí rere àìgbogbo tí sórere pẹ̀lú ògo tó ga àdìbòbẹ̀ sí ni ọ̀fun àgbẹ̀ṣẹ̀ àìṣẹ́ ọ̀sẹ̀ àṣìṣe ìjọba àtàyè mi ní orúkọ Jésù Kristi pẹ̀lú ògo tó ga àdìbòbẹ̀ sí ni gbòòrò àìlógo àdìbòbẹ̀ sí ni gbìnlẹ̀ orí gbogbo àdìbòbẹ̀ sí jẹ́ tèmi àdìbòbẹ̀ sí jẹ́ tèmi àbúrò jẹ́ gbogbo sí ni wọ́n bá dá àìṣẹ́ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí fọ́ ní ògo tó ga jùlọ àìṣẹ́ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí fọ́ ní ògo tó ga jùlọ ogbó sí ni bẹ̀rẹ̀ sí gbẹ̀rẹ̀ ní ògo tó ga jùlọ àìláti gbogbo àdìbòbẹ̀ sí ni pọ̀ ní ògo tí kò ní pẹ́ tí kò tó kàdá tó lágbó tó lógo jùlọ nígbà tí gbogbo ìsúnjẹ tí wọ́n yà àní àwọn èyí tó lógo tó ga ọbẹ̀ sí ibi ní gbogbo náà pẹ̀lú ìfẹ́ àtòkè àtúnṣe mọ́ pẹ̀lú òrí àtàṣà àtìlẹ́ òru àti orúkọ jùlọ àti láì ní gbogbo ìbọn mọ̀ kó sì mọ̀ lẹ́kẹ̀sà ní ògo ó já kúlẹ̀ ọkọ̀ tó sí fún mi mọ̀ dádúró ìdíwọ́ ìdílé kó sí fún láti mọ̀ sí mọ̀ àìmọ̀jẹ tó pọ̀ tí ń pọ̀ ní ògo tó àìlẹ́ta kó rẹ̀ nípa ìfẹ́ tó kàtó pẹ̀lú òrí àtàṣà náà àìmọ̀jẹ tó ti wọ́n bọ̀ sí tinú ògo bọ́nà ògo ìnáwó bọ́nà nígbèkà bọ́nà inú ìṣèlú bọ́ sí tẹ̀síwájú tó bẹ̀ sí tẹ̀mọ̀ gbogbo ọ̀dọ́ rí ilẹ̀ kó lè gbogbo ó ṣí ó sì làfọ́ padà kò tí lè tí ó ti tì mọ́ láì tí láì kò tí ó ti mọ́ láì tí láì nígbà gbogbo ìbò sì mọ̀ pọ̀ ní ògo ní mọ̀ pọ̀ ní ojoojúmọ́ ní ọ̀tún lọ́tún nígbà tí ògo jẹ́tọ̀ tí yìí jẹ́tọ̀ ó sì mọ̀ jẹ́tọ̀ láì àti láì orúkọ ti Jésù Kristi. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yàn ń gẹ̀ lóní sí ayọ̀ mi ẹgbà agbára ọ̀tun àti ìmísí àti àṣẹ ọ̀tun ẹ̀bẹ̀ kí wọ́n láti mọ jíṣẹ́ mi fún mi ní gbogbo ọ̀nà ọ̀yá gbogbo ibikíbi táwọn tó bẹ̀bẹ̀ sí làbẹ̀kọ́ ẹgbẹ̀ sí gbà wọ́n kẹbẹ̀ sí kó wọn jọ wá fún mi láti lè mi lọ́wọ́ ní orúkọ ti Jésù Kristi ibi gbogbo tí àwọn olùrànlọ́wọ́ mi wà èyí tí ayé mi nílò ọ̀yá ẹbẹ̀ tọ́ bẹ̀rẹ̀ ẹbẹ̀ gbàgbẹ́ lọ kẹbẹ̀ sí tọ́ wọn sọ́nà láti kàmí láti ọmọ dìde láti mọ̀ rẹ̀ mi lọ láti mọ̀ jíṣẹ́ ìrànlọ́wọ́ tó tọ́ tó yẹ fún mi ní gbogbo ọ̀nà ògo kó sì mọ̀ jẹ́ tó lọ pátápátá àdúrà rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ lẹ́nu mi ní ọ̀tún gbogbo ẹ̀yà ń gẹ̀rọ oníṣẹ́ oníròyìn ayọ̀ ní orúkọ ti Jésù Kristi Ọlọ́run ti gbé kalẹ̀ nítorí tèmi ni ẹ gba agbára ọ̀tún ẹ gba ìbísọ̀tọ̀ ẹ gba ìtara ọ̀tún ẹ̀sìn wọn lọ ọ̀yà ẹ̀bẹ̀ kàn mí láti mọ jíṣẹ́ mi fún mi sẹ́ ẹ̀bẹ̀ kàn mí láti mọ múrò ẹ̀wá fún mi sẹ́ gbogbo bíkíbi tí àwọn ọjọ́ àti pèmí ẹ̀ka àbẹ̀ kọjá ẹ̀bẹ̀ sí gba àwọn ọjọ́ àfikẹ́sì mọ́ kó wọlé ní orúkọ ti Jésù Kristi gbogbo àwọn olùrànlọ́wọ́ gbogbo òde èyí tí a ti gbé kalẹ̀ láti fún mi nítorí tèmi láti Ọlọ́run wa àrí pẹ̀lú àìṣẹ́ ìyanu tó lógo jùlọ pẹ̀lú àwọn ìgbéga tó lógo jùlọ ní àrí fún ìdàgbàsókè àti ẹ̀ṣíwájú fún ayé fún ṣẹlẹ̀ sọ fún ọjọ́ mi ní orúkọ Jésù ya ẹ̀bẹ̀ tọ́bi tí wọ́n kọjá lọ síbi tí wọ́n wà ẹ̀bẹ̀ sí fi wọ́n mọ̀nà láti sọ̀rọ̀ mi sẹ́ àṣà bọ̀ jíṣẹ́ mi fún láti bọ̀ rẹ̀ gbé ìrànlọ́wọ́ tó ga tó lógo jọ fún mi ayé mi kó bẹ̀ sí gbẹ̀ yẹn tó lógo jùlọ gbogbo ẹ̀yà gbèsè ẹ̀bẹ̀ kámi láti mọ̀ jíṣẹ́ mi fún sẹ́yìn ẹ̀bẹ̀ kámi láti mọ̀ jíṣẹ́ mi fún mi àdé gbà gbọ́dọ̀ tó ẹgbà mi sọ́tọ̀ ẹgbà ìtàlọ́tọ̀ ẹ̀bẹ̀ kámi láti mọ̀ jíṣẹ́ mi fún mi ẹ̀bẹ̀ kámi láti mọ̀ jíṣẹ́ mi fún mi ẹ̀bẹ̀ kámi láti mọ̀ jíṣẹ́ ògo ìrákòsí mọ̀ jíṣẹ́ pátá gbogbo náà orúkọ tí Jésù Kristi ya gbogbo ẹ̀ńgẹ̀ ẹ̀bẹ̀ kámi láti mọ̀ jíṣẹ́ ògo sì mọ̀ jíṣẹ́ tó lọ́ba bẹ́ẹ̀ ni oríkò yìí padà ògo ní fún ọkọ̀ bàbá ọdún tó pé ìtìrí bẹ́ẹ̀ yìí tó gba gbogbo agbàdúrà ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹni yòówù kó wù kó jẹ́ kọkàn mi agbára yòówù kó wù kó jẹ́ kọkàn mi ìgbìmọ̀ yòówù kó wù kó jẹ́ kọkàn mi nítorí pé àṣà ti fìdí rẹ̀ múlẹ̀ pé kíni lẹ́yìn Ọlọ́run kò sí Ọlọ́run kankan níbi kankan mọ́ bẹ́ẹ̀ ni gbogbo agbára láyé àti ilé ọ̀run láti fi ló ti wà níkàáwọ́ Jésù Kristi ọ̀yà fún ìdí èyí gbogbo ìwọ kẹ́rì yòówù kó wù kó jẹ́ agbára yòówù kó wù kó jẹ́ tó tún wá pẹ̀lú rẹ ní alágbàdá yọnu lẹ́nu kankan àbí ìgbìmọ̀ ibi kankan láti mọ iye ayé mi láti mọ ní ayé mi láti mọ gbogbo ti ayé mi mo rán ọ lọ sínú oko ìparun nípa ewé àti ìgbà tá agbára rẹ àti ìmọ̀ rẹ nítorí pé gbogbo agbára rẹ àti oníkọ àti àṣepé ní orúkọ Jésù gbogbo ọkọ ọmọ wọlé lọ ṣègbè dànù pátápátá lọ kú dànù pátápátá lọ gbé dànù gbogbo tiwọn pátá gbogbo rẹ pátá sí àánú kankan àdúrà rẹ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì
àṣà ti fìdí rẹ̀ múlẹ̀ pé ọlọ́run jẹ́ lẹ́yìn ọlọ́run kò sí ọlọ́run kankan níbi kankan mọ́ bẹ́ẹ̀ ni àníṣe ọlọ́run sẹ́ òun lágbára lẹ́yìn kò sí lágbára kankan níbi kankan mọ́ gbogbo agbára ní ọ̀run àti àní ó wà ní káwọ́ ṣe àti fìdí rẹ̀ múlẹ̀ pé ní orúkọ Jésù kí gbogbo kọ́ ọmọ wọlé bẹ́ẹ̀ ni àní mo ti díẹ̀ ní gbàlà nípa Kristu ní kó àtàjẹ́ Jésù Kristu kò sí tẹ́lẹ̀ bẹ̀ kankan fún mi mọ́ tàwa ní ọ́ àní agbára wo ní ìjọba wo ló gbé mu ọ́ ní ọ́ tó tún pẹ̀lú àní àní ogun àbí òrà àbí ní atún pẹ̀lú ẹ̀rẹ́ lágbára àní láti mọ̀ jẹ́ èmi lógun láti mọ̀ jẹ́ sẹ́yà bí sọ́jọ́ mi lógun gbọ́ àní orúkọ Jésù Kristu ni mo padà ṣe ya lójijì ya lọ kó dànù àní orúkọ Jésù ya lọ parun dànù àní lójijì ya gbẹ dànù tí gbogbo àní lójijì àní gbẹ dànù tí gbogbo bẹ́ẹ̀ lójijì ya àní wà tí gbogbo agbára ya àní tó dòkú pọ́pọ́tà ní àsìkò lórí rẹ̀ pọ́pọ́tà àti gbogbo àní wọ́n gbọ́dọ̀ àti ṣe pọ́pọ́tà àti gbogbo láìkú síbi kankan nítorí pé kí ni àti fìdí rẹ̀ múlẹ̀ pé kí ni àní Jésù Kristi òun ló ní gbogbo agbára ayé tó oníkàwọ́ rẹ̀ so kò sí agbára kankan níkàwọ́ rẹ̀ sẹ̀ gbogbo agbára àṣẹ nípa ìmọ̀ èyí tí àti gbéṣẹ́ bí rẹ̀ nígbà gbogbo àní lórí ayé bàbá oko ṣe tèmi ó yà pààrọ̀ lójijì ó yà gbẹdà àti gbogbo ó yà ikú ohun ọkùnrin ayé pọ́pọ́tà ní àkùn síbi kankan ó yà ṣe pọ́pọ́tà ní oko jẹun tí ó ṣì bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi láì àti láì àti gbogbo ògo jẹ́ tọ́lọ́run aláì tí yóò sì mọ jẹ́ tọ́lọ́run aláì ní orúkọ tí Jésù Kristi ògo ní forúkọ rẹ̀ bàbá mi mọ́tò pọ̀ tó ní ìṣẹ́gun wọ̀nyí. Agbàdúrà ní orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́mẹ̀ta ọlọ́run ògo ọlọ́run yìí ìwọ bá tó ní gbogbo ògo àti ilẹ̀ wa ìwọ ló ń gba gbogbo ògo mo sọ wípé o ṣe ọ̀yá síwájú àṣọ àmọ́ gba ògo lọ mọ̀ ń jẹ́rìí agbára rẹ̀ so ìjọba rẹ̀ agbára rẹ̀ èyí náà máa ṣe rẹ̀ látìmọ̀ sọ̀rọ̀ àgbèsọ̀ látìmọ̀ náwó agbára ju bó ṣe náà gbọ́dọ̀ àti máa lọ o tún ti gba gbogbo òtútù ni ọ̀yá síwájú àtìmọ̀ ń jẹ́rìí látìmọ̀ àmọ́ ìyẹn alógo ẹnì kọ̀ọ̀kan wa kátìmọ̀ kún fún ẹ̀rẹ́ tó lógo tó ga jùlọ ìyẹn àtàwátàwà níbí ni àti gbogbo àti gbogbo àti wọ́n wò wá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi ayérayé ọlọ́run ọ̀gá ògo jùlọ wọ́n bá tó di gbogbo ògo mẹ́ta nínú ọ̀kan ó àṣùbọ̀sọ wípé ṣe ìdókòwò wọn bá tó ń gba gbogbo láti ẹ̀wá ìdí mo ṣe gbóhùn sókè látùbọ̀ gba ògo lọ síwájú àṣìwájú ìwọ tó ti gba gbogbo ògo jọjọ tó ní o olúwa àní àwọn ojókòó náà yà mọ gba ògo lọ mọ jẹ́rìí agbára rẹ so mọ fi tóbi rẹ kan so mọ fi wàhálà rẹ so látùbọ̀ yẹn àgò ní ọ̀tún ní rere àti wà lọ àní ilé mi mímọ́ agbára rẹ àṣẹ rẹ ìjọba ìmísẹ́ látùbọ̀ sọ̀rọ̀ ìbọ̀sọ̀rọ̀ látùbọ̀ náà agbára jí bó ṣe náà agbára lọ jẹ́ kó ògo ìkótà mọ jẹ́ bó jẹ́ tirẹ̀ ìwà látùbọ̀ fi hàn bó ṣe fi hàn lọ tútùbọ̀ látùbọ̀ fi hàn bó ṣe fi hàn lọ àní kí ìyókù máa jẹ́ bó jẹ́ ní gbogbo ọ̀rọ̀ ọ̀yá àìrí ìwà láì mọ̀ fi hàn sí ẹ̀ àìjákẹ́ nìkan tó mọ̀ ọdún bá ṣe rí ọ ìyanu rẹ̀ ọ̀yá àìrí kó tó máa jẹ́ ìpẹ́ nìkan bó ṣe rí kankan àwọn ọ̀rọ̀ tó ga tó lògùn jọ nípa ìfẹ́ tí kò ní bó àìrí kó kájú gbogbo ìyẹn àtàwátàwà níbi àti gbogbo àti wọn gbọ́ àti wọn wà kátó nìkan kó tó mọ̀ rí ìyanu àti gbéga ìṣológo àti ìrànlọ́wọ́ nípa ìfẹ́ tó ga tó nìkan tó lògùn ọjà tí wọn lọ ògo kó sì mọ̀ jẹ́ tí wọn lẹ́ ẹnìkan kó sì mọ̀ kó fẹ́ rere ní ọ̀tún náà tó rí àmọ́ ìrìn àríwá pẹ̀lú agbára rẹ nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ ni nínú àdúrà ni àìnínú orin ni bàbá jẹ́ ká mọ̀ rí ọwọ́ ìlẹ́nu ọwọ́ agbára rẹ ògo kó sì mọ̀ jẹ́ tẹ̀ ó ṣe bàbá tó gbé ìtìrí bẹ́ẹ̀ ògo ni fún ọkọ rẹ títí dáhùn ìdáhùn gbòòrò fún ti dáadáa àti tóbi ẹnu ayé nìkọ̀ọ̀kan wa òṣìṣẹ́ mẹ́rin máa kan gba ọgbà àti yìí. Agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ èyí fún ìfẹ́ tí kò ní òdiwọ̀n tí ẹnìkan lè sọ nípa rẹ̀ tán ni èyí tí wọ́n fi fẹ́ mi tó bùkún ayé mi tó súre fún ayé mi tó wá sọ bí jẹni tó bẹ̀rẹ̀ sí ní rí àwọn ìrànlọ́wọ́ tó lógo jùlọ gbà ìjẹ́ pé ayé mi àti iṣẹ́ mi ilé mi ọ̀nà gbogbo ṣíṣe tèmi ó bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí ní ògo àti ìnira bó sì bẹ̀rẹ̀ sí ní tayọ nínú ògo àti ọlá mo jẹ́ tó bẹ̀rẹ̀ sí ní àwọn èrè tó lógo tó ga tó lógo jùlọ bàbá gba ọpẹ́ àti ìmí àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi ní orúkọ ti Jésù Kristi o ṣé Ọlọ́run ayérayé o ṣé ológo jùlọ o ṣé olórí ọ̀fẹ́ jùlọ o ṣé atóbi jù èmi tó ń ṣe èmi ní ìgbà ọpẹ́ olùwàgbà yìí olùwàgbà ọpẹ́ olùwàgbà yìí mi ohun kọ́kọ́ òsì tí mo ní sọjú pé kí ni o ṣé o ògo ní forúkọ rẹ fún gbogbo àwọn orí gbàǹkangbè tí wọ́n tún ti ṣe ní ayé mi fún gbogbo àwọn iṣẹ́ àrùn tí wọ́n tún ti ṣe ní ayé mi fún gbogbo àwọn iṣẹ́ ìgbà tí wọ́n tún ṣe ní ayé mi fún àwọn ọ̀rọ̀ lọ́wọ́ tó ga tó lógo tó lẹ́gbẹ́ tó lógo tó lóko dákàwé àyè tí wọ́n tún bẹ̀rẹ̀ sí bomi rí bàbá ìlọ́pọ̀lọpọ̀ ju tàti wọn lọ ní gbogbo ọ̀nà tí gbogbo agbá tó ga tó lógo tó lẹ́gbẹ́ tó lógo tó lójú wọn ni èyí tó fi ń jẹ́ Ọlọ́run bàbá ọmọ ìmọ̀ mẹ́ta lọ́kàn ni nínú ìfẹ́ tó tayọ nínú ìfẹ́ tí kò dẹ̀gbẹ́ nínú ìfẹ́ tí kò lójú wọn nínú ìfẹ́ tẹ́lẹ̀kẹ́ ló lè sọ nípa ìròyìn rẹ̀ tán ni bàbá mọ̀sọ̀ wípé ṣe Ọlọ́run mọ̀sọ̀ wípé ṣe ológojò mọ̀sọ̀ wípé ṣe wípé tí gbogbo agbá tó fi jẹ́ Ọlọ́run ni àní èmi jẹ́ tó bẹ̀rẹ̀ sí ní pọ̀ ní àwọn ọ̀rọ̀ lọ́wọ́ tó ga tó lógo jùlọ mo jẹ́ tó bẹ̀rẹ̀ sí ní ta nínú ògo tó ga jùlọ mo jẹ́ tó bẹ̀rẹ̀ sí gbẹ̀rẹ̀ nínú ògo tó ga jùlọ mo jẹ́ tó bẹ̀rẹ̀ sí ní àwọn ṣètò àwọn èyí tó lógo tó ga jùlọ sí pẹ̀lú ìfẹ́ rẹ̀ tí kò dẹ̀gbẹ́ tí kò tó kàwé tí kò dákàwé tí kò dábẹ́ ni òṣìṣẹ́ bàbá mẹ̀mí mímọ́ òṣìṣẹ́ ológo jùlọ òṣìṣẹ́ olórí ọ̀fẹ́ mímọ́ gba ọpẹ́ olúwàgbà yìí mi olúwàgbà
gbàgbé àìfà àwọn ọ̀lẹ̀kùn ògo ìgbéga ìlẹ̀kùn rere àwọn ọ̀nà rere ọ̀nà ògo pátá tí wọ́n láfún nípa agbára nípa ìfẹ́ tó ga tó lè gbèjọ ní ìṣẹ̀lẹ̀ ọkà àti Jésù àtẹ̀mímọ́ ní gbogbo náà òṣìṣẹ́ bàbá mẹ́rin mọ́ títí ilé bí ọ̀bọ̀ ìdímọ̀ gbórúkọ rẹ̀ ga ètò pé láì àti láì àdébò tó mọ̀ ìjákulẹ̀ àti ìdààmú àti kúrò mọ́ bí kò ṣe pé ìdàgbàsókè tẹ̀síwájú rẹ̀ ní ọ̀tún ìjọ́jọ́ àti wa lọ ìjẹ́ pé ní gbogbo ọ̀nà àìnító àìṣẹ́pàdé àkọsílẹ̀ ọbẹ̀ ìṣẹ̀lẹ̀ tèmi lọ́pọ̀lọpọ̀ nípa ìfẹ́ tó ga tó lè gbèjọ àti tẹ́lẹ̀ ìbẹ̀mọ̀ yọ̀ nímọ̀ gbórúkọ ìbàrẹ̀ arímọ̀yọ̀ ìbàrẹ̀ ológo jùlọ ìbàrẹ̀ olórí ọ̀fẹ́ agbàdúrà ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi. Ìyìn yẹ Ọlọ́run ọba ẹni tó ń gbọ́ àdúrà ògo yẹ ayérayé bàbá àgbà ẹni tó dáhùn àdúrà gbogbo wa. Mo dá gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ ẹni tí ìfẹ́ rẹ̀ ga tó bẹ̀ tí kò lẹ́gbẹ́ tí kò lójú wọn tó ń dáhùn àdúrà èmi àti ẹni gbàgbọ́ lọ́jọ́ gbogbo nírèdóre tó wá fi ìfẹ́ tó ga tó lẹ́gbẹ́ tí kò lójú wọn tí kò nákàwé ni tó fi mú ẹnì kọ̀ọ̀kan wá rí àwọn ìrànlọ́wọ́ tó ta tó lógo jùlọ gbà èyí tí ẹnikẹ́ni ò lè ṣèrègùn lé lórí èyí tí ẹnikẹ́ni ò lè béèrè ẹ̀san kẹsàn-án lọ́wọ́ wa lórí rẹ̀ ògo ní forúkọ bàbá ọmọ ẹ̀mí mímọ́ aláṣepọ̀ tó ń ṣàṣepọ̀ ìdúró ayé mi àti ẹ láì àti láíláí ìtorí pé láti gbogbo wa àbẹ̀sí ní gbà ìrànwọ́ tó ga jùlọ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi. lẹ́ẹ̀kan sí ẹ má jẹ́ ká gbàgbé ìjọba ọ̀run àjọláyé yìí ọ̀run nílé o. Ọlọ́run retí mi Ọlọ́run retí rẹ láti padà wálé nígbà tí kálukú wa bá ṣe kí ni o tó bá nájà tán. Gbọ́ ìpadàbọ̀ Jésù Kristi ó ti dé tán kì í ṣe pókù sí dẹ̀dẹ̀. So fún ìdí èyí ẹnì kọ̀ọ̀kan wa kálukú wa láì yọ ẹnì kankan sílẹ̀ ẹ jẹ́ kí kálukú bẹ̀rẹ̀ sí mójútó ìrìn àjò rẹ̀ dáadáa níwájú Ọlọ́run. Máa rí i wípé o ò fìgbà kọ̀ọ̀kan kúrò níwájú Ọlọ́run bẹ́ẹ̀ ni ohunkóhun kò mọ ìyàsọ́tún àbí ìyàsọ́sì kúrò níwájú Ọlọ́run. Máa béèrè fún ọ̀tun iná ẹ̀mí mímọ́ àti agbára ní ojoojúmọ́ láti má jẹ́ kí Sátánì àtàrí kírèkà àtijọba ọkọ̀ àwọn níbi kí wọ́n náfààní àti lè mú ọ kúrò lójú ọ̀nà àbí nínú ìfẹ́ Ọlọ́run. Ní orúkọ ti Jésù Kristi ni mo gbàládùá àti ẹ̀yin àti èmi ẹnì kọ̀ọ̀kan wa níbi yòówù kó ká lè wà ọ̀tún agbára ìmísí ọ̀tún Ọlọ́run àyè tó bọ̀ kún ayé wa bó ṣe kún ayé wa lọ. Gbogbo ọ̀nà kọ́nà tí Sátánì àti kàwé bí lè gbà láti pé àwọn fẹ́ mú aṣubú kò níwájú Ọlọ́run aláyé iná tó dàpọ̀ mára yóò mọ̀ dí àwọn ọ̀nà yẹn fún wa. Àwa gangan ọ̀nà ohunkóhun yóò tábà wá lè ṣe tí ó mú wa kùnà kò níwájú Ọlọ́run láfi dẹni ta oníkẹyìn Ọlọ́run ní fàyè gbà wá iná ìmọ̀ kò ní fàyè gbà láti lè ṣe àti ìnáfọ̀ láti lè pàdé rẹ̀ àbí láti lè núyè ní padà pàápàá ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Wá gbọ́ ìwọ tó jẹ́ pé kí ni o jẹ́ tí ìgbà Kristi ní Olúwa àti olùgbàlà rẹ wo kò tí jù lónìí ṣùgbọ́n ó lè jù lọ́la. Kò tí jù lónìí lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n ó lè jù lọ́la. Ọ̀la gan wá tún gùn ó lè jù láàrin ìṣẹ́jú kan sí kejì. So wọ́n má jẹ́ kó tí jù. Ọgbọ́n tó lórí ó ní ayé sì bẹ̀ nílé ọ̀dàgùtàn ẹwà ògo rẹ̀ pé ọ pé máa ń bọ̀ wọlé nísinsìnyí ẹwà ògo rẹ̀ pé ọ pé máa ń bọ̀. Ọ wá sọ níbi kan wípé sọ yàrá mọ̀ bọ̀ kọ́lẹ̀ tó fẹ́rẹ̀ so tètè wọlé wá kọ́mọ́dì wípé ó ṣe kó sáyé mọ́ ilẹ̀kùn ọ̀gá ògo títí o. So má jẹ́ kó dédé wípé ó ṣe àyè kò sí mọ́. So láàrin ìṣẹ́jú kan sí kejì ó lè jù kìí ṣe pé ọ̀la lè jù láàrin ìṣẹ́jú kan sí kejì ó lè jù. So lọ́wọ́lọ́wọ́ báyìí tètè jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa tó lùgbàlà tètè fi fàyè rẹ fún Jésù Kristi pátápátá. Má gba Sátánì láyè láti máa tàn wo èyí tí Sátánì ti fi ọ ṣẹlẹ́yà yẹn èyí tí Sátánì ti mú ọ sí yẹn èyí tí Sátánì ti pọ́n ọ lójú yẹn èyí tí Sátánì ti tàn yẹn ó tó gẹ́. Sọ fún Sátánì wípé olórí burúkú ni ọ padà lẹ́yìn mi ìtò ṣe yẹn tó gẹ́. Gba Kristi ní Olúwa tó lùgbàlà rẹ kó wá mọ gbé nínú ìfẹ́ rẹ̀
mọ jẹ́ kí n kúrò fọ èmi gbogbo àwọn ọmọ sọ fáwọn èèyàn ìta àwọn èèyàn mọ sọ pé ẹni tó bá ti gba Kristi ní Olúwa tó lùgbàlà rẹ̀ kò sí wàhálà ebi ò ní pọ̀ ò ní jìyà ò ní sọ́fà gbọ́ tó bá gba Kristi ní Olúwa tó lùgbàlà rẹ̀ ogun jíjà yìí rẹ̀ dópin ṣùgbọ́n wà ní àwọn ìdojúkọ wà ní kíni o àwọn ìdojúkọ ohun kan tí mo kàn fẹ́ kó dá lójú ni pé àwọn ìdojúkọ tó rí yẹn kò sí ọ̀kankan tó borí rẹ̀ níwọ̀n gbà tó bá jẹ́ pé o dúró nínú ìfẹ́ Ọlọ́run alààyè tó sì ṣe gbogbo gẹ́gẹ́ bí àṣẹ Jésù Kristi àwọn ìdojúkọ tó mọ̀ rí yẹn àwọn ìdojúkọ láti mú ọ padà sẹ́yìn sínú ẹ̀bí rẹ ibi tó ti gbé kúrò ní láti mú ọ kúrò nínú ìfẹ́ Ọlọ́run alààyè ni Sátánì ló wà nídìí rẹ̀ àti gbogbo àwọn ìjọba òkùnkùn pápátá so àwọn ni ṣùgbọ́n níwọ̀n bá tí wọ́n bá sì dúró nínú ìfẹ́ rẹ kò wá sí bí wọ́n sì lè máa gbógun yẹn tó kò sí bí ìdojúkọ ẹsẹ̀ lágbára tó àmọ́ borí wọn náà ni so ìfọ̀kànbalẹ̀ yóò wà fún ọ ìgbà tó yóò dé bá ayé rẹ ó rí i pé dandan ó dùn ún wò lọ́pọ̀lọpọ̀ ju tàtí wá lọ ọkàn rẹ yóò bá ju àtí wá lọ òní ní wàhálà kankan ló jẹ́ kó sọ wípé kí ni ẹ lọ sínú ayé ẹ rí ìpọ́njú ṣùgbọ́n mo ti ṣẹ́gun ayé ẹ má ṣe bẹ̀rù ẹ má ṣe kẹ́rù kọ́ báyìí so òní dà ti bẹ̀rù gbogbo àwọn ìdojúkọ yẹn fọkànbalẹ̀ níwọ̀n bá tí wọ́n bá ti jẹ́wọ́ Jésù nínú ọtí gbẹ̀là tó sì ń gbé nínú fẹ́rẹ̀ tó rí nínú àṣẹ rẹ̀ wo àwọn ìdojúkọ tó mọ̀ rí òun gbàgbé lórí rẹ̀ kódà kọ́ mọ́ òróró jẹun bóyá ó jẹ́ nígbà tó ń gbénu ayé tó ń gbénu ẹ̀ṣẹ̀ yẹn òróró wẹ̀ wàsàwàsà tọ́wọ́ o lè gba Kristi lọ́wọ́ àti gbẹ̀ǹkọ́ mọ́ òróró yẹn wàsàwàsà mọ́ kìí ṣe pé òní òróró yẹn mọ́ o sórí owó tó tán lójú ẹ̀ṣẹ̀ nígbà tó gba Kristi lọ́wọ́ àti gbẹ̀là yẹn owó tí Sátánì fún ọ ni ọgbà kan rẹ̀ padà ni Sátánì bóun ṣe wà nìyẹn so tọ́ba tí Sátánì bá sì gba tiẹ̀ padà títọ́ Ọlọ́run yẹn kò lè tẹ̀ ọ lọ́wọ́ jẹ́ kó gbà nǹkan rẹ̀ kó wá dúró pẹ̀lú Ọlọ́run ó rí wípé kí ni èyí tọ́lọ́run ní fún ọ yẹn ojú tí Sátánì fún ọ lọ àṣírí tó wà bẹ́ẹ̀ nìyẹn so èmi ò sí nínú pé gba Kristi ló wà gbàdé ìyẹn oníjọ́ òní rí pọ́njú oníṣe kínní gbà wàá rí ìdojúkọ ṣùgbọ́n wàá borí wọn nítorí pé Jésù ti fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ọgbọ́n tó ní ó ní bí òkèèrè àṣírí Jésù rẹ̀ ká ní Ọlọ́run àwọn ọmọ ogun yí àwọn tirẹ̀ ká ṣùgbọ́n wọn ò lè ṣe kí wọ́n mọ̀ rí ìdojúkọ wọn ò borí ni Jóòbù rí sórí kí ogun ẹ borí Jóòbù kò borí Jóòbù borí ni gbọ́ ìlọ́po mélòó la dá àwọn kó lọ Jóòbù padà tí Sátánì gbà lọ́wọ́ rẹ̀ so tó gba Kristi ló wà tó gbàlà rẹ̀ ìṣẹ́jú kan sí kejì lè pẹ́ jù tó bá gbà ó sì rí pé ìwọ gangan ó láyọ̀ Ọlọ́run ní àwọn kan tó fẹ́ jèrè nípa rẹ̀ Ọlọ́run retí àbọ̀ rere lọ́dọ̀ rẹ̀ láti wá jẹ́ fóun ní ìkẹyìn ọmọ tó bá gba Kristi ló wà tó gbàlà rẹ̀ ò lè rí àbọ̀ yẹn jẹ́ fún Ọlọ́run àwọn tó náà fẹ́ ti torí ti pàṣẹ gbàlà yẹn gbọ́ tí wọ́n bá ṣègbè èmi ọmọ ẹnu wọn ló fẹ́ fi rojọ́ níwájú Ọlọ́run níkẹyìn o so kọ́mọ́ bá a rí bẹ́ẹ̀ tètè gba Kristi ló wà tó gbàlà rẹ̀ kí àwọn tọ́lọ̀ tó torí wọn dá ọ sínú ayé ni kí wọ́n lè rí ìgbàlà wọn tètè gba Kristi ló wà tó gbàlà rẹ̀ bó ṣe ń ṣe lé ní orúkọ Jésù okun agbára àti ìmísí èyí tó fi lè dúró lórí ẹsẹ̀ rẹ̀ tó fi mọ borí gbogbo sí Sátánì tàbí kí abẹni gbogbo nígbà tí wọ́n bá dìde ogun láti mọ yọ lọ nítorí pé gba Kristi ló wà tó gbàlà rẹ̀ Ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún ayé rẹ̀ pátápátá nígbà tó bá tún wá gbà náà ilé ìjọsìn tó ti lọ mọ jọ́sìn tẹ́ pé ó tó àmọ́ dàgbà sínú ẹ̀mí Ọlọ́run yóò fẹsẹ̀ rẹ̀ lé ọ̀nà láti lọ dàpọ̀ mọ́ ìjọ yẹn ògo yóò sì mọ jẹ́ tọ́lọ́run alààyè ìjà abájọ́ tó wà fi àdọ̀ sínú ayé tó jẹ́ pé o gbọ́dọ̀ gba Kristi lọ́wọ́ tó fi gbọ́dọ̀ mọ gbégbé ayé ṣe mọ́ ni Ọlọ́run á fi rọ̀ lọ́rùn Jésù fi rọ̀ lọ́rùn mo fi rọ̀ lọ́rùn láti lè rí ojúṣe rẹ̀ ṣe ìjẹ́ pé ní ìkẹyìn wà á rábọ̀ rere jẹ́ ní ìkẹyìn èmi náà rábọ̀ rere jẹ́ ẹnì kọ̀ọ̀kan wá ní ìkẹyìn á rábọ̀ rere jẹ́ fún Ọlọ́run nígbà tí ògo sì jẹ́ tọ́lọ́run alààyè láì àti láíláí ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ ti Jésù Kristi. mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo àti èmi àti ẹ̀yin okun agbára ìmísí tá a nílò láti mọ gbé ìgbé ayé ìfẹ́ òtítọ́ èyí jẹ́ pé kò ní sí ẹnìkan tá a kọ̀ láti mọ sojúṣe tọ́tọ́tọ́ yẹ fún nígbà tí ọba pè fún látọ̀dọ̀ wa nípa ìrànlọ́wọ́ àtàtìlẹ́wọ̀ ayé Ọlọ́run yọ̀ǹda fẹ́ni kọ̀ọ̀kan wa ní orúkọ ti Jésù Kristi. mo gbàgbára ẹ̀mí mímọ́ mo gbàgbára ẹ̀mí mímọ́ èmi gbàgbára ẹ̀mí mímọ́ ayé mi fọ̀hún nínú ògo
àti èmi àti ẹ̀yin nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní ànító àníṣẹ́kù àníàkúnwọ́dà sílẹ̀ ọlọ́run bùkún ẹnì kọ̀ọ̀kan wa láti lè mọ ṣe alábàápín ohun gbogbo tá a ní nínú ìfẹ́ òtún àti òdodo fún gbogbo ẹnikẹ́ni yòówù kó tó bá nílò láì wo ti ìran àbí ti èdè àbí láti mọ wádìí bó dẹni yẹn ti wá ní orúkọ tí Jésù Kristi ó sì di ìrọ̀rùn fún láti mọ ṣe báyìí. Mo gbàgbára ẹ̀mí mímọ́, mo gbàgbára ẹ̀mí mímọ́, èmi gbàgbára ẹ̀mí mímọ́, ayé mi fọ̀hún nínú ògo títí láéláé ní orúkọ tí Jésù Kristi àti èmi àti ẹ̀yin ìdè mi àtàgbọ̀rọ̀ ó kọ́ ayé wa nífẹ̀ẹ́ tó tayọ tó ga tó lẹ́gbẹ́ tó lójú wọn àpọ̀ ní oríṣiríṣi àti ń gbòòsí àti mọ̀ gbòòsí nígbà gbogbo ní gbogbo ọ̀nà láti fi gbogbo onígun mẹ́rin àgbẹ̀dẹ ayé wa àní ìrànlọ́wọ́ àwọn ìrànlọ́wọ́ tó lògo tó ga jù kálukú bẹ̀ sí rí tiẹ̀ gbà báyìí láti mọ tayọ láti mọ pọ̀ láti mọ gbìyànjú ògo nípa ìfẹ́ tí kò dẹ̀gbẹ́ tí kò lójú wọn nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa ìtẹ́ ẹnìkọ̀ọ̀kan gbé láti mọ gbé ìtọ́run sì jagbá yóò sì mọ jagbá fa nígbà gbogbo láti mọ rí àwọn ìgbé ayé ìwà mímọ́ tó kún fún fètò lọ́gbé nígbà gbogbo ìtòògùn sì mọ jẹ́ tirẹ̀ nígbà gbogbo ẹnìkan àjẹ tó lẹ́rìí tó lògo jùlọ tó ga jùlọ nípa àwọn ọ̀rọ̀ lọ́gbà kọ gbìtẹ́ ẹnìkọ̀ọ̀kan wálé aláìsí gbogbo mẹ́rin àgbà láì àti láíláí nígbà tí gbogbo sì jẹ́ tọ́lọ́wà ní orúkọ tí Jésù Kristi lọ́wọ́ wa àmín 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 ní orúkọ Jésù Kristi ní orúkọ tí Jésù ní orúkọ tí Jésù Kristi ní orúkọ tí Jésù Kristi ọlọ́run ayérayé bàbá mẹ̀mí mímọ́ agbóhùnsókè síwọ ọlọ́run alààyè aṣọ wípé ṣe gba ọpẹ́ àti yẹn àwa tẹ̀wá níbí àti gbogbo àti wọn gbọ́ àti wọn wà á sọ pé ògo ní forúkọ rẹ ìyìn ní forúkọ rẹ ògo ní forúkọ rẹ ìyìn forúkọ ayé rẹ bàbá ọmọ ṣe gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn Olúwa gba ọpẹ́ Olúwa gba títí láwọn ọmọ yìnyín láwọn gbórúkọ rẹ fún dídára rẹ sí wa ní gbogbo ọ̀nà ìbàrẹ̀ àṣà ìmọ̀ ìlú orúkọ tí Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù oore ọ̀fẹ́ sí bàbá oore ọ̀fẹ́ tí ọmọ oore ọ̀fẹ́ tí ẹ̀mí mọ́ ó ṣúre fún wa ó bùkún wa ó gbé wa ró ó gbé wa ga ó ṣàṣìpé tó ga tó lógo jọ̀nà ayé wa ní gbogbo ọ̀nà ilẹ̀kùn orí ayọ̀ àlàfẹ́ ìgbéga ó ṣí fẹ́ nìkankan wa àyíkò tìǹtì làlàyé àwọn ìrànlọ́wọ́ gbà kọ́ gbìtẹ́ nìkankan wa nírò akọ́kọ́ bẹ́ẹ̀ sì rí tẹ̀gbà ẹ̀mí ìfẹ́ ó tọ́ òdodo tó la tó lógo jọ tó lè gbé tó dùn wọn gẹ́gẹ́ bí ọkàn Ọlọ́run gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run aláyé ànìkankan wa ó kún ayé nìkankan wa àti bẹ̀ẹ̀ sí rí wọn lò gẹ́gẹ́ bí ìfẹ́ gbé tó àjẹmí níwájú Ọlọ́run aláyé ìyá tó lógo jọ ìgbéga tó lógo jọ ẹ̀kọ́ bẹ́ẹ̀ sí rí gbà ní ti gbogbo ẹnikẹ́ni ní ti gbogbo àwọn àgàn ẹ̀bẹ̀ sí gbà àwọn ọmọ yín ní ti gbogbo èyí tẹ́ ẹ ṣàṣẹ ẹ̀bẹ̀ sí gbà láfíà yé ní ti gbogbo ẹjẹ́ pé ọ̀rọ̀ ṣẹ́ àtúnṣe àyípadà ó dé bá ṣe yé ní ti gbogbo èyí tó jẹ́ pé kíni ṣùgbọ́n kàbí òmìnira wà nù ayé ẹ̀yà ṣùgbọ́n yín ó di ẹ̀rọ ológun jọba yìí nígbà tí gbogbo ògo sì jẹ́ tọ́lọ́run aláyé àánú oore ọ̀fẹ́ ìrànlọ́wọ́ àtìlẹ́yìn láti tèmi wálé tí ṣe tọ́lọ́run aláyé tí ṣe ti Jésù tèmi mọ́ni kálukú wa orí tiẹ̀ gbọ́ báyìí ìjọba ọ̀run kò ní bọ́ sọ̀rọ̀ mọ́ wa lọ́wọ́ ohun gbogbo tó lè mẹ́rin kankan wa kùnà ìjọba Ọlọ́run ọ̀yá àní ìfẹ́ tọ́ga tó lè gbé tó dùn mọ́ tọ́lọ́run ní sẹ́ni kankan wa ni àti tiwa gángan ni ọ̀yá ọgbà wa lọ́wọ́ gbogbo wọn bá ta àjẹn tó bọ́ lọ́wọ́ gbogbo ti ṣe àwọn páńpẹ́ àti ẹ̀tàn àti àríkèké sẹ́tà ìjọba òkùnkùn ìtòlè mú akùnà ìjọba Ọlọ́run pápátá ògo sì jẹ́ tọ́lọ́run yóò sì mọ̀ jẹ́ tọ́lọ́run aláì ẹnì kankan wa ọ̀yá àpọ̀ ní àlàáfíà àti gbà pípé níbi gbogbo lọ́jọ́ gbogbo ẹ̀rí tó lógo yóò bẹ̀ jẹ́ tọ́lá nígbà tí ògo jẹ́ tọ́lọ́run aláì ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo fà lókè ọ̀run.